nígbà tí mo dé site lánàá iṣẹ́ ti lọ ọkọ mi ṣe gan ọlọ́wọ́ tó bọ̀ máa blaze agbára Ọlọ́run. Àwọn pípín yẹn try gan nǹkan tó tẹ̀ wá yà mí lẹ́nu jù bí mo ṣe wọnú bedroom mi báyìí mo ní kí n wọnú wardrobe báyìí toilet ni mo já sí. Dúró náà níbo ló ti rí idea yẹn? Oh God, so funny. Èmi ò kàn like gbogbo àwọn designs ọmọ àgbẹ̀ wa yìí ló sọ mí di aláràgbà ìdá. Mo kàn wókè pé kí n create idea kan wardrobe náà máa pè tó bá ṣe ajá sí kitchen ó ṣe sọ ni from there wà á kàn tán sí writing. In fact, ó ṣe máa wọ toilet ni. Ó try. Ló sọ mí di aláràgbà ìdá. Bẹ́ẹ̀ni Ọlọ́run á túbọ̀ máa bless ẹ lágbára Ọlọ́run. Iye ọkọ mi. Ẹ ká sọ̀tà. Iye ọkọ. Ṣé wà bàbá wò ní? Ìjẹ́ ló ń bẹ̀rẹ̀. Adolọ́wọ́. Iye ọkọ mi. Ó jẹ́ ń ṣàǹdán ṣaṣẹ́wà pa. Ojú tẹ̀ tí mi ṣá. Jọ kí ló ń tiẹ̀ lójú? Ó sú mi o. Alábòsí mi. Ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Àbí ṣé kò dáa ni? It is well with you. Ẹ̀gbọ́n mi. Yeah. Mo ti dé. Mo rí ẹ bí wọ́n ló jókòó yìí. Ọ̀rọ̀ tájọ́ sọ náà. Ṣó mọ̀ pé ẹlẹ́jọ́ ni ìwọ nú àwọn ọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ travel tí mo bá yín sọ tẹ promise mi pé máa fún mi lówó nítorí ẹ̀ mo ṣe wà. Oh, that's true. But kò ní lè ṣẹlẹ̀ nsìn. Èmi àti wife mi discuss ẹ̀ ó dẹ̀ ní pé ká ṣiṣẹ́ lórí ẹ̀. Mo ń ṣe project kan lọ́wọ́ so tó bá di end of the month ó jẹ́ kí n lè ní loose fund tí màá fún ẹ. Ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ mo ti ra tíkẹ́ẹ̀tì owó tẹ fẹ́ fún mi yẹn ni mo fẹ́ fi ra ọjà bọ̀ ní Dubai ẹ jọ̀ọ́ ìbọn mi. Ẹ lóde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi fún wọn lówó yẹn náà ẹ má worry tó bá yẹ pé nípa project yẹn á máa ṣe yẹn later kò ṣàṣà lọ ìwọ̀n bá tó wà lọ́wọ́ yẹn fún wọn. O sure? Ẹ fún wọn náà. O sure? Báwo náà ti ṣú ọ̀nà ẹ̀gbọ́n mi. Màá fún ẹ bó ṣe sọ ni. Ẹ ṣe sá. But mo ti promise ara mi pé the last time tí mo fún ẹ lówó yẹn ni mo máa fún ẹ lówó last. Tí o bá ń ṣe mọ́mì tán bá mi sọ̀rọ̀ ìwọ náà wò jọ èlò ló ra ilé ètò wa sọ̀rọ̀ yìí. Birthday gift ni mi ò rà. Birthday gift. You see? There you go again. Okay. There you go again. Birthday gift. You see? O gbọ́dọ̀ lè manage income ẹ. Gbogbo nǹkan tó wà lákàtà ẹ tó bá ti lè manage ẹ kò sí number 6 nínú ẹ nìyẹn. Ìwọ wò mí sìn tí n bá máa fi ọgbọ́n ta mi ní loose fund tí màá fẹ́ fún ẹ. You know, you should be able to manage your income. Ìyẹn gangan náà ń pè ní ẹni tó ń lo number 6. You understand? Bí irú mi ṣe wà ń sìn tí n bá broke mo wá ní ìdòwò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n pé ó jẹ́ kí n lè tẹ̀lé tútù lọ́dọ̀ ẹ̀. But tí n bá wá dọ́dọ̀ ẹ̀ tí mo lọ tẹ̀lé gbóná. Wow. Ìyẹn ni wọ́n ń pè ní pé kò bọ́ sí. You understand? Jọ mo fẹ́ kó o dìde. Mr. Lecturer ẹ̀yin lẹ mọ̀ ẹ wo iye ọkọ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ rí ọ̀rọ̀ wà. Àní kí ó gbọ́ ni ẹ jọ̀ọ́ alábàlọ̀ sí alẹ́ gbàgbé. Obìnrin lábòsí. Ṣé o gbádùn? Ṣé ìdàtú fíìmù yìí náà? Ó ṣe pé wọ́n ni mò ń bá rí pé kájọ máa wo fíìmù yìí. Ó kàn rí mú fóònù yẹn látàárọ̀ ó ló ń chat. Ó dẹ̀ má bínú. Ọ̀rẹ́ mi tó wà ní Dubai yẹn ni mi àti ẹjọ́ ń sọ̀rọ̀. Tó bá tẹ̀ mọ́ nǹkan tó fi ń lọ mi. Lẹ́yìn tí mo ti send owó sí i pé owó kínní ó tún ní kí n bóun send owó. Ní sùúrù ṣùgbọ́n pé látàárọ̀ nulẹ̀ bread àti butter nìkan la jẹ lórí pé chat ó ṣe ń hùwà báyìí a ṣẹ̀ṣẹ̀ marry ni now báwo ló ṣe ń ṣe báyìí. Okay, all right, màá surprise you sir.
So fẹ́ ká máa pig mọ́ nínú ilé ṣá lọ́rọ̀ kan. Ṣé wá rí nǹkan tí mo ṣe ń sìn? Mo surprise ẹ̀ kó lè mọ̀ wípé èmi gan mi ò ready àti pig mọ́ nínú ilé. Ìwọ náà dẹ̀ máa stop láti má pig. Ṣùgbọ́n wọn náà mo fẹ́ kó stop ẹ̀ ká jẹ má lórí fóònù báyìí nínú ilé. Débi kó wọn náà wàá bẹ̀rẹ̀ sí ní máa pig. Èmi náà fẹ́. Anyway, yeah, we'll look into that. I just stop it. But me, why need to solve phone? Sínú wine. So, ó ṣe jẹ́ ní ọ̀bẹ. Palasa. That name, Palasa. Mayo. Yeah. Àtàlẹ́ àná ni mo ti ń try láti send picture mọ́tò kan tí mo rí tí mo ṣe fẹ́ rà. Mo ṣáà rí pé mo ń send ẹ̀ ó ń bounce back mi ìmọ̀ kó tó ṣẹlẹ̀. Kí ló fà? Ṣebí phone lórí lọ́wọ́ mi. Send ẹ̀ now. Kí ló mìíràn pé kí n send ẹ̀? WhatsApp ẹ kò lọ anything ò lọ. But orí phone lọ́wọ́ mi, ó dẹ̀ tún ní kò lọ, send ẹ̀. Badmus, tó bá send the picture látẹ̀rí lọ́dọ́là kò lè wọlé. Sórí pàlànsà tó wà lọ́wọ́ èyí Nokia torchlight yìí ló ń lò sí. Kò possible. Máyọ̀wá, no, gbogbo iṣẹ́ tó ń ṣe, owó tó ń pa, níbo ló ń kọ́ sí? Owó ń lo fún ìpaná ojú kan fìkan rí náà. No, Máyọ̀wá, what is going on? Wo Badmus jẹ́ ìparí ọ̀rọ̀ mi. Ìgbà tí màá bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí tó ṣẹlẹ̀ sáwọn Blackberry, àwọn iPhone 6, iPad gbé tó ní tẹ̀lé máa fi ń chat. Àwọn kọ́ tó sọ fún mi. Ó lóun àti ìyàwó òun ti àgbélẹ̀rẹ̀ àwọn yìí pé káwọn má lo fóònù táwọn fi lè chat mọ́. Pé so àwọn á lè ní time fúnra wọn lé. Imagine. Kò possible dẹ̀ ń parọ́ ọmọ lójú ẹ̀. Máyọ̀wá, ó ń parọ́ mọ́ ẹ. Ó ń bi mí ó ta lè mí ó bi. Ṣọ́kí 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 ṣọ́. Are you telling me wípé ìwọ àti ìyàwó ẹ jọ ní agreement pé kẹ́ má lo fóònù gidi? Ó ní kí wọ́n má chat, kó má sí lórí Instagram, kó má ṣe WhatsApp, kó má wà lórí Blackberry. Mi ìfẹ́ sọ fún wípé o ti ń gun ẹ̀ṣin obìnrin. Because ìyàwó ẹ̀ tí wọ́n ń wò yẹn, tí wọ́n tó sọ fún wọn wípé kí wọ́n má chat, ó lè wà níbì kan kó má chat pẹ̀lú ex-boyfriend ẹ̀. Sọ fún. Ẹ má fìyàwó mi ta yín rárá. Yes, mi ò fìyàwó mi ṣeré. So ẹ má gbé ọ̀rọ̀ ìyàwó mi wá sí nǹkan tó wà lẹ̀. Bọ́n ṣe ń ṣe ń lé wa, èèwọ̀ lúbò mí ni. Yeah. Okay. Ó ti lóun fìyàwó òun ta yín. Ọ̀rọ̀ fámìlì wọn lòun fi ṣeré nílé. So therefore fámìlì wọn lẹ̀. Okay? Balancer phone tó ń lò whatever. Therefore ní ọkàn àwa. Okay? So I think ká discuss business nsìn àbí? Nǹkan tó lè fẹ́ sọ ni pé ilé tí mo máa ń discuss nígbà yẹn tí wọ́n ní kí n máa wọ́n ta yẹn má ní ń disturb me ọ̀pọ̀ kí n kò fẹ́ ta lé yẹn dànù fún any other person. I think what we can do is that àlẹ́dẹ̀ta tàbájọ gádà owó tàbí ra lé yẹn in the next 5 years ilé yẹn máa appreciate too bàbá tà á lè make more money lórí ẹ̀ àbí kílẹ̀ o. Orí inú rò ń sìn. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ká ṣe bẹ́ẹ̀. Ṣé o ò ní ní láti sọ fún madam lé kí a lè gba final confirmation we can go ahead. Torí pé mi lọ̀gá yín, èmi á sọ fóun nǹkan tóun bá sọ fún mi kó kàn yín méjèèjì, ok? Ti tèmi ni pé kémi ti sọ fún yín. I see. No problem. Ma send the picture ní ẹsẹ̀ because I need to send it so. So kémi àtẹ́lẹ̀ ìjọ decide ìdí wọn bá ṣẹlẹ̀. Adé máa feed on back. A máa oyè gbogbo everything. And then Dubai tàn lọ yẹn náà. Oyè trip yẹn hotel tá a máa dé sí. Màá send ẹ̀ sí ẹ. A máa ṣe ogun yẹn lórí fóònù. A máa ṣe ti gbogbo yẹn lórí fóònù títí wa. Hello baby. Hello baby. Má bì.
mo kàn fẹ́ wá sort nǹkan pẹ̀lú àwọn guys. Yeah. Okay. Ṣé o ti bẹ̀rẹ̀ sí ìfọ́nì? Ṣé ní level tí mo dé ló jẹ́ kó máa sọ fún mi pé mi ò mojú? Orí ẹ̀ ti wá dàrú, ó ti yà wèrè. Ẹ wá mo ronú gbà kankan mi ò bóyá ẹ lè advice mi. 2 weeks leave tó fún mi lọ́fíìsì yẹn ẹ jọ̀ọ́ níbo lẹ fi pé mo lè lọ náà ṣé Europe ní kí n lọ ní àbí US. ó ṣàmọ̀ pé ìgbà tí mi gba lift tèmi Yankee mo ti ṣe ayé wà ń bẹ̀. I'm telling you ó mọ àwọn ọmọ tó náà wò lórí MTV base yẹn tí àwọn ọmọ yẹn ṣe rí gẹ́lẹ́ tí channel ṣe máa ń ṣòwò yẹn tó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí wọn tó bá dé Yankee tó bá wá fẹ́ pa wọ́n tán lọ sí Miami Beach. Ọmọ wà ń bẹ̀ ó mọ kó fi ọwọ́ kan ọmọ báyìí kó dàbí pé rọ́bà ló fọwọ́ kàn àti ó má dàbí kó fẹ́ jámọ́ ẹ lọ́wọ́ ó gbé ẹni kó lọ tó o bá lọ síbẹ̀ o ò lè ti jáde ayé Miami. Gbogbo mọ nǹkan tí mo like mẹ́. Kí ló ṣe ọ̀nkù because mo kọ̀ rí pé ọ̀nkù kan dorí kodò látẹ̀kàn kó. Ọ̀nkù ẹ̀ dá sọ̀rọ̀ tá wà lẹ̀ mo ní ṣé Europe lè rí lọ ní àbí US. Ó lè lọ sọ pé lọ South Africa o mo ti mọ̀ wọ́ eré orí igi àṣekọ ọmọ ẹdùn ni ṣorí gbogbo ìtẹ́yìn méjèèjì ń sọ yìí kò bá mi rárá. Bóyá kí n kúkú ṣe nǹkan tó ń ṣe mí pẹ̀lú yín. Ìyàwó mi anytime tí n bá ti fẹ́ súnmọ́ tí mo fẹ́ fọwọ́ kàn ó lè ní wasting room ó lè ní ẹ̀yìn dùn ó lè sọpọ́ pa ẹ̀yìn ọkọ sọ fún mi pé nǹkan rìn láyé àwọn. At last ó ṣẹlẹ̀ ṣé mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná wípé gbogbo pé ẹjọ́ ní agreement pé kí wọ́n kó má wà lórí internet kó má ṣe anything kó má wà lórí Instagram kó má lọ ṣe Facebook ṣé wọ́n tó báyìí kíyàwó èèyàn láì ṣe girlfriend kó má sọ fún èèyàn wípé kó má sọ fún ọkọ ẹ̀ nígbà tó fẹ́ fọwọ́ kàn kó má ní waste irú wọn kíní kan rú wọn wọ́n ti ń fọ́ ìyàwó ẹ̀ níta. No, I'm telling you wọ́n ti ń fọ́ níta ó ti ní boyfriend níta
mi ò ń rọrọ̀ kó tó sọ ni wàá kàn lánàá gbàgbà wàá sọ̀rọ̀ ṣá wọ́n ń tẹ́kẹ̀ ìyàwó tèmi ń tà kò ń ṣẹjọ́ ẹ̀ Ṣẹ́gun jẹ́ ń gbọ́ tiẹ̀. nǹkan tẹ́mi tẹ́ kó fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìyàwó ẹ̀ ṣé ó máa ń complain pé ó máa ń rẹ̀ òun báwo. ó máa ń sọ pé ó rẹ̀ òun. ó máa ń sọ pé ó rẹ̀ òun. ọ̀rẹ́ wọ́n ti ń jẹ ìyàwó ẹ̀ wọ́n ti ń yẹ ìyàwó ẹ̀ lọ́rẹ́ ìdùbúlẹ̀ níta. ìmọ̀ bá èso tó rọ èyí tó ń jẹ́ ti ní ọ̀rọ̀ máa bá èso wọ́n ti ń kó fún ìyàwó ẹ̀ ta. ilé ìlú ọmọ bó ṣe ń gbọ́dọ̀ kalẹ̀ òtútù òní sọ́fẹ́ bọ̀tà gbé kalẹ̀ ló ṣe kí ní díẹ̀. no jẹ́ kí n sọ kí n kàn fún ẹ nítorí pé bọ́rọ̀ bá ṣe rí òun lè ní máa gbé kalẹ̀ èmi blunt ni òun tó ọ̀rọ̀ ọ̀dọ̀ mi sọ wípé ká má sọ òun you see sórí nígbà tí ìyàwó ẹ̀ tó ti lè máa sọ fún wípé kí wọ́n mẹ́wàá lórí social media òun fẹ́ máa ṣe hidden thing tó òun ló mọ̀ ni onírẹ̀ ti ṣe yẹn sórí ìyàwó ẹ̀ dìwé ìtọ́ ṣe ń kó fún no òun ló ń driver rẹ̀ kò ní driver sórí gate man tó wà ní ẹ̀ olóko fún ìyàwó ẹ̀ ó mọ tí àwọn gateman yẹn ó máa ọmọ ẹlẹ́pàá yẹn àwọn ọmọ tó máa ń ta ọsàn yẹn tí gateman bá gbá wọn mú the way tí àwọn gateman yẹn tó ṣe máa handle àwọn ọmọ yẹn not ma talk of ìyàwó ilé tó jẹ́ pé gbogbo ara ẹ̀ ti soft dáadáa ìwé ìdè lélẹ́yìn business lẹ́nu business lọ́la ló ń ṣe gateman ń gbà fún ìyàwó ẹ̀. ẹ dúró náà ẹ bọ Kasali ò lè ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣé n gbọ́ Kasali ò lè ṣe nǹkan báyìí à ṣé ní lọ́jọ́ tí Kasali bá máa wá ṣe ní ọjọ́ tó bá máa padà mọ̀ yìí pé Kasali òun ló ń jẹ́ ìyàwó ẹ̀ má fi pamọ́ o nítorí pé ó ní ọ̀rọ̀ tá a bá ní pé kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀. it's as simple as that. ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀. èmi náà ni máa bẹ tán. níṣòro èmi ló ń pòwe fún yẹn. lẹ́nu ẹ̀ ṣé torí pé okòó ń gbọ́jọ́ èmi ló ń bá wípé ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ bàbá máa parí ẹ̀. ṣé ìgbọ́ ẹ máa gbọ́ báyìí wá ṣé ìwọ mọ̀ wípé àwọn tó bá ti ní irun funfun báyìí ọ̀jọ̀gbọ́n náà máa ń jẹ́ bí Wọlé Ṣóyínká. Wọlé Ṣóyínká ni mo fi jọ ọ̀gbọ́dà ọ̀gbọ́dà ní nǹkan tó sọ yìí. You see, I'm just telling you the truth mo ní kò sọ fact fún ẹni because ìyàwó ẹ orí irọ́ lẹ́nu ìdí irọ́ lọ́la oníkan máa lọ Instagram kan máa ń lò kankan at the end of the day ebi máa sọ̀rọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ I'm gonna talk to you like my friend like my brother ìyàwó ẹ yára wọ́n fẹ́ padà kó parí ẹ̀. oníyàwó yìí ṣàgbé yes ìyàwó tèmi náà wà ká ìyàwó tèmi náà lè lọ sọ fún mi. wọ́n ṣe fún ẹ oyàlè wọ́n ṣe fún ẹ ẹ̀yin atẹ̀kẹ́lẹ́dúnlá bàtọ̀ it's okay it's okay àti ẹ̀yin wọ́n gbá fún gidigidi ní òkè. ó ń ṣe mí bí àlá ṣé wọn mú wa lórí bẹ́ẹ̀dì mo láti pretend bíi pé mo sùn
mo dẹ̀ ń gbọ́ tó ń sọ fún pé òun ti rí period òun ò ní lè wá mọ́ bọ́ tóun bá parí period òun kọ́ òun á wá káwọn lè ṣe nǹkan táwọn fẹ́ ṣe. mo láti wá dọ́gbọ́n láti han ọrùn if not á mọ̀ kí mo gbọ́rọ̀ yẹn. I'm telling you mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ó tọ́ láwọn ọ̀rọ̀ tó máa sọ tẹ́lẹ̀ mo máa ń wò pé ọ̀rọ̀ ẹ máa ń dùn mí ni ó kàn ní good presentation ẹni ò dáa mo ṣe pé o kì í sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá. ṣe mọ́ ẹ̀ wá at the end of the day ó padà gbà wípé ó tọ̀rọ̀ làwọn kan ti máa sọ fún ẹ sórí presentation mi lè máa wà òkè ó yẹ kó mọ̀ pé from time lèmi ti wà blunt pẹ̀lú gbogbo nǹkan tí máa sọ bọ́rọ̀ bá ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe máa sọ. now mo sọ fún ẹlẹ́jọ́ kìíní àná mo ní ọ̀rọ̀ tá a bá sọ wípé kí bàbá má gbọ́ bàbá ló máa padà parí ẹ̀ jọ ṣé o ti wá gbà mí as bàbá ń sìn tó fẹ́ parí ọ̀rọ̀. kò ń ṣe pé ọ̀rọ̀ bàbá àbí inú bàbá àní àwọn ọ̀rọ̀ yẹn ó fẹ́ máa jọra wọn ni. from time o kì í fẹ́ gbà náà ni yìí ṣe sórí àwọn tá a bá ní irun funfun mo máa sọ fún yín pé ọlọ́run ò déédéé jogún irun funfun fún wa ó jogún ẹ̀ fún wa nítorí pé ó jogún ẹ̀ pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye. ọmọ mo sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mo make reference Wọlé Ṣóyínká ó mọ̀ tí bàbá bá sọ̀rọ̀ bàbá máa sọ̀rọ̀ bí wípé ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. ṣọwárí situation ìyàwó ẹ̀ yẹn ó bà ní kò tí ì bàjẹ́ ó ti jẹ ojú ẹ̀ this is the high time for you láti jẹjú ọ̀nà. ó máa bọ́ sígboro wàá bọ́ sígboro débi wípé wàá jí ayé yẹn sọ pé ó jẹun. ó ti ṣe túsọ̀mù rẹ̀. túsọ̀. ó ti ṣe túsọ̀mù rẹ̀ good. ìwọ́dẹ̀ lélẹ̀ ìta bá sọ pé kó wá mọtí wàá lò mọtí. sórí kó tó wọ club rárá tó bá gba ọtí jẹ tó gba ọtí yẹn jẹ dáadáa tó bá wọnú club gbogbo àwọn anybody tó bá wà nínú club ó máa dàbí ọmọdé lójú ẹ̀ tó bá rí àwọn ibi tí àwọn obìnrin wà níbi táwọn obìnrin tó ń lé sí òmùgbé tó bá wọnú club àwọn obìnrin wọn máa lé sílẹ̀ wọ́n lè máa mọtí kó máa bára wọn jó wọ́n léra wọn sílẹ̀ fún not because of anybody o nítorí àwọn ọkùnrin náà fi léra wọn sílẹ̀. wàá débẹ̀ wàá pè kan nínú wa ní come here my name is Mayowa Daniels wàá bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ wàá gbé wọn jáde ní club wàá ṣayé tó bá ṣe wù ẹ́. ó ti rí àwọn tó máa ń jó nínú òwò rí ṣé o ti lọ sí strip club rí o ò tí ì lọ strip club rí ṣé o ti bá lọ sí strip club rí wàá jókòó báyìí tí bá jókòó àwọn ọmọ yẹn máa kọ ìdí yẹn láti ẹ̀yìn báyìí ni o bíi pé o fẹ́ fún wọn dọ́gì wọ́n máa kọ ẹ̀yìn báyìí wọ́n á kọ sí ẹ wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó má ṣe bẹ̀rẹ̀ yẹn kìnìún yẹn máa lókè bá wàá máa wo ibi tí gbogbo kìnìún ayé yẹn dé tó bá tó wá fẹ́ fọwọ́ kàn ó tún lè mú owó yẹn lápò kó ra owó yẹn róbóróbóró báyìí wàá ti bọ̀ nú ẹ. sórí níbi tí ìwọ gangan fún ẹ tó bá jẹ ayé yẹn dé tó bá rí àwọn ẹ̀ báyìí pé ṣé mo rẹ̀ bá ṣe mistake láyé mi báyìí because I wí pé níbo ló ti pàdé ìyàwó ẹ̀ irú àwọn ayé yẹn ló máa jẹ náà tó bá ṣe tán tó ti tẹ̀fẹ̀ ní ẹ̀ tíyàwó ẹ̀ bá ti wá mọ nǹkan tó ṣe tó ti realize mistake tó ṣe lọ́jọ́ kìíní àná wàá tún wá padà wá bá mi màá tún wá kọ́ ẹ ní nǹkan tó máa ṣe. so irú ayé yẹn la máa jẹ́ ń sìn. no ayé yẹn irú àwọn ayé yẹn ni wọ́n máa jẹ́ ń sìn ṣọ́rọ́ mi èmi ti ń jẹ́ tipẹ́tipẹ́ èmi profession èmi ní díẹ̀ kò yẹ ẹ̀yin profession mi kò ọ̀bá mi náà do you get me so irú àwọn ayé yẹn ni wọ́n náà máa jẹ so that o ò ní délé ìyàwó ẹ̀ ní máa sọ pé ẹ̀yin rò mí tó bá fọwọ́ kàn báyìí kí á ló máa wá kò yẹ tó ṣe máa rí nìyẹn wà á ti gbáyé wà á ti jayé ẹ lọ báyìí wà á jẹ lọ báyìí. irú ayé yẹn ni mo máa jẹ jọ irú orúkọ wọn náà ń pe irú ayé yẹn. sórí wọn máa ń pe irú àwọn ayé yẹn ní ayé onípòsí because ayé àjẹlọsọrùn náà máa ń pè kó máa jẹ túsọm lẹ́nìí kó jẹ túsọm lọ́la kó jẹ túsọm lọ́tùlá ayé gidi yìí ó máa dẹ́nu ó máa dẹ́kun ó máa padà kú fún ẹ̀bẹ̀ ìyẹn máa dẹ́kun. ayé onípòsí.
bíbí ní ilé yìí so ó lè ní fóònù kó máa tọ́jú èsì bẹ́ẹ̀ yẹn ọkùnrin ó dáa gbogbo ṣe kí ló dé kékeré obìnrin Máyọ̀wá ṣé o gbogbo ni. Jọ ṣé èmi àti ẹ̀kọ́ lọ àjọ ìwọ gangan ló sọ pé a gbọ́dọ̀ chat mọ́ nínú ilé àbí. Kí wàá ló ṣẹlẹ̀ mo dẹ̀ tí wọ́n ń chat ní nítorí. ṣé mo gbà tí mo ti dúró síbi ìwà ìṣá jọ ń bolo ti rí fóònù náà. mo ojú ọ̀pọ̀ ó ṣàrí pé mo ṣọra ni ó ṣàrí ó ní wọn jọ̀gbọ́n má lò mí lẹ́jọ́ ẹ̀rù mo kò ní gọ̀ọ̀gọ̀ mo gan jẹ́ kí nǹkan tí ò tún nǹkan jẹ kó ní fún ọ. àmì tó bẹ́ẹ̀ pé òun fún ara ẹ̀ tó yé bàtà kó mọ pé kọ́ńdọ̀mù yẹn wà lẹ́kọ̀ọ́. tó bẹ́ẹ̀ pé mistake tó bẹ́ẹ̀ pé òun ló ní kọ́kọ́ tí àti pé kò mọ kankan pa kọ́ńdọ̀mù yẹn. ṣé èmi sọ fún ẹ o owó tí mo ní mò ń má fọ ara ẹ̀ lè ra ẹ̀kún mi ọkọ̀ o má ju àwọn nǹkan o. tí ẹ ní sùúrù jẹ́ ká gbọ́ràn kí ló máa ń ṣe wọ́n tẹ́pẹ́ ìgbàlè wàá kó sọ̀rọ̀ bí ẹni tí ò ní ronú kí ni problem ẹ. jọ̀dẹ́ mi lè question kan lọ́wọ́ ẹ̀yin mélòó lè jọ gbé nílé. báwọn mẹ́ta èmi ọkọ mi àtọkọ mi àwọn mẹ́ta ló ń gbé nílé. sọ fún mi ṣé ọmọ ọ̀dọ̀ ló gbé boyfriend wá sílé tí yẹn wá gbàgbé condom sínú bàtà yìí. ṣé ló jẹ́ kí n sọ fún wọn tiẹ̀ wàá kọ́ ni kókò mọ́ mo ṣìkọ́ ẹlẹ́sẹ̀ tó kọ́kọ́ mọ́ wọlé lápẹ́ má bínú o ọmọ náà fẹ́ gba àgbàyà irọ́ ni wọ́n tàn. ilé ìwọ̀n ṣé wọ́n máa bá yé ẹ̀jẹ̀ ni ṣé ló jẹ́ kí n sọ fún ẹ tí ọkọ ẹ̀ bá wọnú ilé ìwà tó bá béèrè lọ́wọ́ tó bá dìnnà ìpẹ́rẹ́ kó bá fa wàhálà gidi níbi tí wàhálà yẹn wà ní mo ti jí báyìí bá fa wàhálà àwọn ọkùnrin ló ṣe é gbójú bọ́ àpò ìbí sọ ti tèmi mò ń ké o. ayé wọn lè fún ara wọn ṣùgbọ́n wọ́n lè dá wàhálà lé. sórí ọ̀rọ̀ wọn tí wọ́n ti mọ̀ jẹ́ má bí àwọn kan tí wọ́n ní boyfriend wọn ò tiẹ̀ ní ọkùnrin kankan tó jẹ́ pé òun lè lọ gbójúlé kókè àwọn tí wọ́n tiẹ̀ níbi tó máa gbà ẹ́ tó máa dà ẹ́ síta tó máa lé kó lè ọkọ̀ púpọ̀ mi torí tí mi bẹ́ẹ̀ sọ ẹni kó máa gbọ́ ọkọ̀ ẹni àwọn pẹ́kọ́ náà mi ẹ̀ ṣe jẹ́ sẹ́fẹ́ tó nǹkan ló ní kọ́ àwọn títí wọn ti jóná àwọn tí wọ́n. ṣé o ti sunkún mọ́ ṣé o ti sunkún mọ́ ni mo bá ẹ̀ sọ orí ọ̀rọ̀ pé ìwọ ọ̀dọ́ òṣì yìí àwọn ọmọdé tí wọ́n ti jóná sí ìjọba sọ̀rọ̀ àwọn ọmọdé tí wọ́n ṣe àwọn ọmọdé jẹ́ mo fẹ́ máa lọ. fẹ́ máa lọ kẹ́. ṣé kí n má ti lọ? lọ síbò. ọdún ìnà mo lọlé. o understand mi bóyá mo kàn ní kakàn wá sí ìwà ìlàsàn ni.
kí n má lọ lè mọ̀. Ok, mi ì fẹ́ kó lọ́lé. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Plan mi pé kí n farabalẹ̀ jẹ nǹkan tí mo kó wá síbí báyìí. Kí n jẹ dáadáa lájẹyó. But tó bá ló ti ń lọ, ó fẹ́ kí n gbádùn ara mi nìyẹn. Gbogbo ètò gbádùn mọ̀ ju nǹkan. Gbogbo nǹkan tí mo gbádùn mọ́jú dàbí pé kí n ṣì jẹ́ continuously fún ọjọ́ mẹ́ta. Yeah, honestly. Sori, ìwọ mọ̀ pé bó ṣe wà yìí, ìwọ ní ìdíjàmbò direct entry lọ́wọ́ ẹ̀. I'm telling you. Ẹyọ ọkùnrin. So, èmi mò ń rè ní sìn. Tó bá yá ń sìn náà, tó bá yá wọ́n máa gbá wọn lẹ́sẹ̀ ṣoṣooṣù àwọn ọmọ tó ń tẹ́ yẹn, òun ló máa gbé káàkiri. Èmi náà wà àbádọ́n mi, àbádọ́n ìyàwó ẹ̀ báyìí tó yẹ pé èmi mo wà lójú ọpọ́n báyìí. Sori ọ̀rọ̀ ìyàwó tó sọ yìí, bó ṣe ń sọ ń gún mi lára. Kí ló dé? Ìwọ fi ọbẹ̀ tiẹ̀ sílẹ̀ náà akọ kó má bàa fàkọ̀yà. I'm telling you, sori ìwọ náà wo nǹkan tó kó síbí báyìí. Mi ì lè jẹ́ tán. Tí n bá gbẹ̀yẹ̀ kan dání màá jẹ́ for 90 years. Tí n bá máa fi jẹ kejì for another 90 years. 90 plus 90. Ibi tó bá tó ń gbà yẹn kàn sí mi. Níbo ló wá fi ìyàwó ẹ̀ sí o? Oh my God. Sori bóun ṣe wà yẹn kò ní ju 2 weeks lọ́mọ. 2 weeks á jáde kúrò nílé. Lórí ọ̀rọ̀ lẹ́yìn náà. Ìwọ lọ̀rọ̀ yìí kàn. Ó wá ní ẹpẹsẹ ìwọ fẹ́ máa lọ, ó fẹ́ kó lè lọ. Pọ̀ mo ti wà all night ní ìbáyìí pẹ̀lú ẹ̀ náà. All night yẹn ó dàbí bíi pé kéèyàn fi ṣe bí ẹ̀mẹ́ta sẹ́mẹ̀rin. Honestly, ọ̀lọ́ fẹ́ parí. Àwọn èèyàn lè wá sí pé ọlọ́run ló ṣe ní ìṣe. Táwọn ọ̀gá ti pé wọ́n ń ṣe Ọmọ iná ló máa kú sí. Ṣé torí ìwèrè yìí ni wọ́n ṣe gbọ́dọ̀ burúkú tó ṣe yẹn? Náà bá rí lẹ́yìn. Ìjẹ́ kí ló ṣẹlẹ̀ náà? Àbúrò mi burúkú ni wọ́n. Má lọ wà. Má sọ̀rọ̀ tiẹ̀. Má sọ̀rọ̀. Jáde fún mi lẹ́sìn. Jáde fún mi lẹ́sìn. Sórí ìyàwó tí mo sọ fún ẹ pé 2 weeks ló ní. No wonder, no. No wonder. Tó bá wọ́n lórí wọn nígbà mi lọ́rùn. Mi máa ń fa wo nísòro jẹ́ kí n explain it fún ara mi. Sórí ìwọ náà wo ra ẹ̀ látòkè délẹ̀. Nǹkan tó ń fi ṣorí ni ìwọ fi ṣorí. I wonder. No, ṣé nǹkan tó ń fi ṣorí ni ìwọ fi ṣorí yìí? Máyọ̀wá. No. Question tí mo bí ẹni tó dá mi lóṣù. Èmi ni mo sì jẹ́ bá ní orí ẹ̀. Máyọ̀ àbúrò mi burúkú yẹn ni. Ṣé torí nǹkan tó ní ìsàlẹ̀ yìí? Òun ló ń ṣí àbí? Ìjọba ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ sí ẹ̀jẹ̀ àbí? Àbúrò mi burúkú ṣé ìlú fún mi sí àwọn àbúrò mi Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ìwọ tó obìnrin náà tó tẹ̀ ọ́ ti rú mi lọ. Ìwọ náà gbẹ́dùn. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Are you sick or something? Èmi ló bá. Ọ̀rẹ́, torí àwọn advice tó máa ń fún nígbà yìí ó máa ń da kéèyàn máa gbà. Ṣorí ní àná nínú ilé yìí bàbá yìí ná mi tó jẹ́ wípé ó ná mi ní olè dìde mọ́ gbogbo bíbá ẹ lóru mi ọpẹ́lọpẹ́ powder tí mo fi gbé nígbà tó di òru ní kọbi tó wà ló bá ń rọ mí ṣùgbọ́n mo dẹmọ bí ìpè bóyá kò dùn lèmi náà ṣágídí pé ìwọ àní màá pa ẹsẹ̀ àní kí ni mo kàn ń dẹmọ ni gbó ó fẹ́ ná mi pa. Ó nù ẹ̀ ó wá wòran mi ò tí mi ìmọ̀jọ́ tó máa gbọ́n bí mi ṣe máa ń ba ẹ sọ̀rọ̀ tó
ṣé ìwọ ọmọ pé you have to fight for your rights wọ́n àwọn Mandela wọ́n fight for rights wọn náà ṣe gain freedom ó ní láti jókòó ṣé ní tọkùnrin bá ń lẹ̀ tó bá ṣe ń gara ìwọ máa kúrú ni tó bá ń gbadá ìwọ ló máa ní sálẹ̀ ni tó bá lè dábù dì lẹ́yìn gbá lẹ́yìn níbẹ̀ yẹn kí ló fẹ́ ṣe fún ẹ ṣó fẹ́ pa ẹ́ ni tó bá ti rí pé ọ̀gbọ́n òdù lẹ́yìn tó dúró ò ṣe bí ọ̀dẹ̀ ó máa calm down kí ló ń ṣe ẹ́ ọkùnrin ò ṣe gbójú bára fún wọn báyìí kọ́ lọ ṣe é léṣe o bí ẹ̀ka ogun òṣì yẹn àbúrò àwọn ọmọdé yìí. ọkùnrin ò ṣe gbójú bára fún ní máa ń sọ ọ̀pá. pásọlọ tó o dákẹ́ ni. ìwọ ọ̀rọ̀ èlé dùn mí ó rí bó ṣe rí ó gbẹ níwájú ó gbẹ lẹ́yìn irú kò gbé kan ọgbẹ lẹ́gìrì àwítò dàbí gold òkú lè sanra bó ṣe máa bá kú nìyẹn tó bá yẹ pé o ní ọkọ o dẹ̀ wá ní ọkọ o ò ní fẹ́ dálé onílérú so ẹ̀yin lẹ́ ń kọ́ ìyàwó ẹ̀gbọ́n mi sẹ́gbọ́n mi àbí kó máa bọ́ ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ yóò lè dùn mí gbẹ̀tẹ́gbẹ́ ẹ̀rí bì kan gbà lọ orí bó ṣe rí ọmọ aṣẹ́wó orí bó ṣe rí ṣórí sí bótúbótú ẹ ti pọ̀ ojú máa lójó ni every time ní mo dé máa sọ pé ṣórí bó ṣe wá tẹ o ti wá kàn tẹ láti o tẹ tán pàtàkì. ẹ̀jẹ̀ ẹgbẹ́ mi ṣe tán. wọ́n fẹ́ máa ṣe bí orí fẹ́ máa ṣe bí ẹ̀sìn èrò sẹ́ni fìlà wèrè tó gbé sórí jọ̀ọ́ bínú ṣóun lọ sínú mú ni orí bó ṣe rí orí bó ṣe aṣẹ́wó àwọn olórí burúkú ọ̀wẹ̀rẹ̀ ẹ̀wò ẹ̀yin náà ṣe é wojú mi dáadáa wọ́n ṣàlèrè gan o mo kọ́ lórí kẹ́ bá lọ ṣe bí olórí burúkú máa bá ti jẹ́ sí mi. ó fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀fọ́ ṣe bó ti kó sí bọ́ọ̀sì sọ̀rọ̀ ó ṣe ní bá sọ̀rọ̀ mo mọ bíi tẹ́sí mú kàtàǹgbá sọ̀rọ̀ náà sọ ti bá pọ̀ ẹ̀ ó yá mo ṣe ń lajú mi ẹ̀yin méjì ẹ kó sì dìde kẹ bọ́tà. ẹ ti wò ó ti yẹ ká lọ́ọ́ dúró bọ́tà gbàtẹ́ kò ti dùn mú ìwọ náà ti gbé gbàrà nù o ti ń ṣaṣẹ́wó aláìnírònú nìyẹn ara gàlátíà ṣé ó jẹ́ ìsọ̀kanfẹ́ tó bá yẹ kó ní ọpọlọ ni tó dẹ̀ ronú tó sùn tó ronú wàá mọ̀ pé ó ti tásìkò láti bímọ fún ẹ nínú ilé o kò fẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi gbẹ ni o dẹ̀ lè jẹ́ gbẹ gbogbo oúnjẹ náà tọ́yẹ̀dà fún ẹ òun gbẹ wájú òun gbẹ lẹ́yìn ètò ẹ kò fi dá òfin ṣe ìrànà orí burúkú ẹ òun ṣe lẹ́yìn olórí burúkú wèrè aṣẹ́wó tó bá ti bí ẹ̀dá o tó bá mọ̀ pé ọ bí ẹ̀dá nínú ilé túkọ̀ ọ̀rọ̀ olórí burúkú tó ń kó kiri yẹn kó ọ wá sí bíbá màá jẹ́ kó mọ̀ pé mo ya wèrè gan mo sọ lórí gan o nǹkan tí máa sọ fún ojú bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ olóòṣì ayéradà. oníṣẹ́ méjì ní òwò apára òun tiẹ̀ láì tó tẹ̀lé máa dé pàtí. kí ló ṣẹlẹ̀? hello. ò nílé wà lélẹ̀ mi kò dáa ìwọ ọmọkùnrin nǹkan tó ń ṣe fún mi yóò dáa. ọ̀rẹ́ o dẹ̀ tún dáa àdúgbò lè ṣẹlẹ̀. ẹ máa lọ mí nílé lọ́mọ. Jomiloju máa gbọ́ máa bẹ̀rẹ̀ ń tiẹ̀ nìyẹn gbogbo àjọ múra ń sàn ní àná sí pàtí òun á sọ pé ò lọ mọ́ fún kí nìyẹn bàbá yìí ló pè mí ló bá sọ pé òun ò lè wálé ṣé nǹkan tó ń ṣe fún ìṣó ìjà. ìwọ gan pàpà báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí wọ́n máa wọ́n sí ẹ̀já rẹ̀ tọkọ ẹ bá lóhùn wálé at least wàá pè wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ bí ó ní flat tire àbí wọ́n kì í show concern now. wọ́n jẹ́ ká gbọ́jọ́ ó yẹ kí mi máa dùn gan pé lóhùn ò wálé ni ṣe bóun wà níbi tó wà ń bẹ̀ yẹn ń fọwọ́ pa lára ìwọ náà jẹ́ ká lọ náà máa bẹ̀rẹ̀ arrange nǹkan tẹ́ pé wàá wà òkè tílẹ̀ máa fi mọ òun gan àṣekínà ṣe gbogbo ayé fún ẹ ọmọ jà lọ. ṣe rap ọ̀rẹ́ so bó o ṣe lórí ọkọ náà lò lórí ọ̀rẹ́ ṣọ̀rẹ́ lélẹ̀ listen to yourself wàá bá married woman wá èèyàn kan tó máa fọwọ́ pa lára ń party who does that ọkọ má tiẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ ní ṣá ṣé o rí mo expect mo mọ̀ pé òun expect mi kí n fún ẹ lésì when you are big you are big I'm a big girl mi ní time fún ẹ lélẹ̀ ó bá mi léṣe o ti gbọ́ mi ráyè tiẹ̀ wo jẹ́ ká lọ ṣé orí tó bá ti lọ mú kí yẹn wá fún mi èmi máa drive ẹ̀yin méjèèjì jókòó sẹ́yìn tí wọ́n bá ń ronú òun máa ní kò pẹ̀lẹ́ a máa console ẹ̀ ṣe ti gbọ́ ó bá mi. ẹ tẹ̀lé mi Jomiloju tó bá lọ máa bá ẹja mi lè ní níbẹ̀ ṣeré mọ́ let's go ó yá ẹ máa bọ̀. ọ̀rẹ́ ọkọ̀ tí mo sọ mo ń bọ̀ sókè possible. ẹ ṣe wá ní mi ò lè lọ sókè ẹ jọ torí ọlọ́ọ̀ tí kọ́ ni mo bá wà. ẹjọ ẹ bá mi pe máyọ̀ àkópọ̀ sáré tó lóun mo wá rí. Jomiloju listen to me o ò lè lọ sókè yẹn because ọ̀gá wà lókè. bẹ́ẹ̀ni. kó sáàkì ọkọ ẹ ni. in fact mo fẹ́ kó sàkẹ́ gangan ni mo ṣe wá síbí báyìí. no you can't do that. nítorí burúkú wo ni ẹ ná. mi ò fẹ́ ó yẹ lọ pẹ́ ní kó jáde. nígbà ìsọ̀rọ̀ ni. ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ ńkọ́ nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ ńkọ́ mi ò ráyè òṣì ẹ lọ pẹ́ ní kó jáde. ẹ̀yin olórí burúkú gbogbo yìí.
ẹni kó jáde ìwọ níwọ yìí so ìwọ lè dúró ọ̀sẹ̀ méjì kó má wá sílé owó fi èmi nìkan sílẹ̀ sórí pé ayé ti bàjẹ́ ìgbésí ayé tèmi wo yìí ó ti ń rán dáradára pẹ̀lú àwọn ọ̀rẹ́ olórí burúkú tó ń bá rí sórí pé ìgbésí ayé ó ti bàjẹ́ ó ti ń rán dáradára. Jomiloju no orí lè ṣó ìtumọ̀ orúkọ ẹni o ó jọ wá lójú gan ni o. Máyọ̀wá ṣé o ti gbé ní ìjọra bádíà rẹ̀? Ṣé o ti fẹ́ àwọn ọmọ ìjọra bádíà rẹ̀? Because ó fẹ́ jọ pé àwọn ọmọ ìjọra bádíà tó máa wà ní abẹ́ bíríìjì yẹn tó yẹ pé wọ́n máa ń jùkù tó ń mugbó àwọn náà ṣe báyìí o. Àbí ṣé o ti bá wọn fẹ́ àwọn èèyàn kan tó máa ń fa gbóní fádé rí? Because tó ṣe yìí ó ṣe bí ẹni tó jẹ́ pé bóyá bí ìjọra bádíà náà ti tọ́ dàgbà ni o. Mo dẹ̀ mọ̀ pé nígbà tí mi àtẹjọ bẹ̀rẹ̀ ní ìyẹn bàrùkù ní connection pẹ̀lú àwọn tó wà ní ìjọra bádíà tàbí lóṣòdì tàbí ní fádé yìí láwọn ọmọ tó máa mú gbé. Torí pé ìyàwó ẹ̀ tó jẹ́ mi fi lè sọ̀rọ̀ sí o. Ó ti sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ especially ìmúrí báyìí yìí ti bàjẹ́ ẹ dúró ṣe ti níyàwó lé ẹ tí ẹ lè níyàwó lé Mr. Bobby àbí Pingo àbí kíni kí n pè yín ìgbésí ayé yìí kò wùn mí ó ti lè wù kó mọ́. Torí tí kì bá ṣe pé ìyàwó rẹ̀ mi ti jẹ́ mo tí ìyàwó ẹ̀ ṣe ń gbó bí ajá ní office environment àbí kò mọ̀ pé bí táwa ti ń mẹ́kọ̀ owó tó fi lè máa tọ́jú ẹ̀ lélẹ́yìn. Actually mo mọ̀ pé òkè ṣáájá má bínú ọ̀rẹ́ I have to talk to her. Jẹ́ kókó wọ́n ìdí ẹja ìwọ gan mo fẹ́ ṣe wèrè pẹ̀lú gbogbo yìí ni ṣé wèrè lẹ pè mí ṣé wèrè lẹ pè mí mo wá sí wọn láti wá ṣe wèrè pè mí ìwọ mo wá sí wọn láti wọ lẹ́ni àwọn ọkùnrin ṣé ìṣeré gbogbo yìí wọ́n ní burúkú ni wọ́n bá mi kọ́ ọ́ sí àjọkùnrin ọ̀dọ́ ni wọ́n máa bọ́ sẹ́lẹ̀ ọwọ́ bá mi gbà ẹ̀yin olórí security kí ló ti ṣe. àwọn wèrè tí nípa ìlọ́gá ìwà abọ́lẹ̀ tó máa bá mi ṣẹ́tọ́ ìwọ ìwọ sákúrò lè wà ní. aṣọ ẹ̀ já máa lọ rí. wọ́n tani tí wọ́n gun ẹrí wọ́n kò sọ fún wọn látàrí wọ́n gun ẹrí máa wọ́ máa bá tiẹ̀ jẹ́ ọ̀yìn mọ́ ọ̀gá ẹlẹ́yìn. olórí ìdúró. ọkọ mi ẹ káàbọ̀ ṣé wàá òkè ṣe ti jẹun ṣé ṣúkúrú àti ṣoúnjẹ fún yín. mo fẹ́ lórí púpẹ̀ sọ ọ́ lóṣù wo ló sọ tó jù lẹ́gbẹ̀ẹ́ lọ. Jomiloju wọ́n máa Jomiloju pọ̀ o. ó wá débi báyìí ó wá ń kí mi òun kí mi ní kí àbòsí lẹ́yìn tó ti lọ sọ́fíìsì ọkọ ẹ̀ tán tó lọ́ọ́ parí òṣì bẹ̀ tó ní kó sáàkì ọkọ ẹ̀ ó yà wèrè gan o ó tiẹ̀ níròyìn ó wọ́n bó ṣe fẹ́ yé bó ṣe fẹ́ panilé ó kàn fẹ́ máa jẹ́wá rùn ọlọ́run fún ẹ ṣe aláìníròyìn òṣì ẹjọ́ ẹ̀ pọ̀ àìsí gbàtọ̀ ọ̀rẹ́ lórí burúkú tó ń kó kiri tó ti wọ́ sí inú ilé ẹ̀gbọ́n mi tó ti kọ́ ẹ bó ṣe máa fọ aṣọ ọkọ ẹ̀yà bóyá bá máa gbá ìtí ọkọ ẹ̀ ọ̀wẹ̀ tó yẹ pé aṣẹ́wó ni wọ́n ọ̀wọ́ ẹ̀bì nà ó rí mi gbà lọ ọmọ bí tó ti mú ọ̀wẹ̀rẹ̀ mẹ́ta 500 torí èsì lọ́ṣẹ́ lọ sí bùtíìkì ibi tó ti kò nìyàn olórí burúkú náà mo múlẹ̀ go bùtíìkì jẹ́ sọ fún ẹ tó bá lè ṣe bí olórí burúkú nínú ilé ẹ̀gbọ́n mi ó níròyìn ó ní ọpọlọ bó ṣe wá wà yẹn ó ti wá jọ mí lójú gbà ó ti jọ mí lójú gbà ẹ má jẹ́ ń wọ yín o ọ̀rọ̀ àpọ̀ ẹ má jẹ́ ń wọ yín o ẹnu ní rọ́bìṣì wo nìyẹn náà irú òṣì ọ̀rọ̀ owó gan-an ẹ sọ fún mi gbogbo bí ẹ̀gbọ́n tí tó ṣe ṣe láti gbogbo ẹ̀kọ́ ni mò ń ṣàlàyé fún yín àbí gbogbo bóyá máa gbé obìnrin lọ sóòtẹ́ọ̀ tí mò ń ṣàlàyé fún yín ẹ̀ mọ̀ sí gbogbo bí mo ṣe ká kóńdọ̀mù nínú bàtẹ̀ ṣé mi ò ṣàlàyé fún yín àbí tó máa jókòó sórí bẹ́ẹ̀ tó máa pe obìnrin tí mo dẹ̀ máa wà nílé tó máa sọ fún obìnrin pé I love you àìṣègbà ìṣàwọn ṣé mi ò ṣàlàyé everything fún yín ẹ wá dúró síbẹ̀ ẹ bá mi sọ ṣì ọ̀rọ̀ ẹ wò ó ẹ jẹ́ tèmi ṣàlàyé kọ̀ọ̀kan fún yín ilé ọkọ tèmi lèmi wáyé o ṣó ti yé yín àníkè kí nìkan tá à ń sọ ọdún mélòó gan lẹ gbà lọ́wọ́ mi ṣùgbọ́n tó bá jẹ́ pé experience ilé ọkọ mo ṣe fi yẹn jù yín lọ o bẹ́ẹ̀ ni ẹ rí mi kankan lọ ṣùgbọ́n experience ilé ọkọ mi ṣì mi jù yín lọ ilé ọkọ easy lẹ́yìn ò ṣe gbéra kẹ lọ síbẹ̀ ẹ kàn ń wú fáǹtì ẹ ń jókòó síbi kan ẹ wá ń dalé ọkọ tèmi rú ẹ wò advice máa fún yín ẹ lọ sí ilé ọkùnrin kẹ́kọ̀ọ́ lóṣù mẹ́fà péré kẹ́yìn náà wọ́n bó ṣe rí ẹ má bẹ́ẹ̀ mi sòṣì ọ̀rọ̀ ẹ wò fọ bẹ́ẹ̀ fọwọ́ sí mi àtọkọ mi o
kò sẹ́ni tó lè ẹgbẹ́ lórí burúkú sọ ó ti wọ́ mi kò nígbà tó bá sọ pé tó bá fẹ́ wọ́ mi ó ti wọ́ mi bó ṣe wá ìwà ìrò tí wàá hàn bó ó ti wá tẹ̀wé ìwà yìí ẹ̀gbọ́n mi máa gbọ́ ọmọbìnrin mẹ́ta tó dáa fún ó máa sáǹgùn olè ọkàn èyí tó bá pè é ló máa wọlé. bó ṣe wà yìí ó máa lọ nílé ó máa lọ ní kó kúkú yé èrò pa ó kọjá ẹgbẹ́ ìlọrin kí ló dé ṣọfẹ́ ṣe wà wù mí ọ̀rẹ́ pọ́lìtì pẹ̀lú gbogbo mọ́ta bó ṣe wà yìí tó bá lọ ṣe bí olórí máa wọ ẹ̀rọ gbà sí máa bù ẹ̀ bó ṣe kí á tó máa ṣe bẹ́ẹ̀ wálẹ̀ èmi ló bá sọ wọ́n ṣe ẹ̀pàdà wá sí i. ó tó ṣe jáwèrè pé èmi ló bá sọ. ẹ ṣe fẹ́ nù mí. àwọn èmi ẹ̀ o. ẹ jọ ọmọ bá ṣe bí olórí fún màá nù ẹ̀ tó bá ṣe bí wèrè máa ń lẹ̀ ṣọ́ mi lójú máa ń lẹ̀ máa bù ẹ̀ lọ́lẹ̀ gbà wàá lọ fún mi ò ká ní. ìwọ̀n náà lè lọ sí èmi ò mọ nǹkan tó ń fàjà láàrin ìwà àti ọkọ ẹ̀ tó wá fi di pé ojoojúmọ́ ní gbogbo ìgbà wàhálà ìṣàní. What is going on that you're not telling me? Kí ló dé? Mọ́mì, ẹ wo mi ò lè bẹ̀ ọkọ mi. Torí òun ló ṣẹ̀ mí. Tó bá ti bẹ̀ mí, màá gbẹ̀bẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀, mọ́mì, má bá ná tán bí owó ni. Ó dáa, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Sọ fún mi kémi gbọ́, kí ni ọmọ kan tí màá ṣe sí? Ẹ wo, ìyẹn gan-an ni òye mi. Mi ìdídé mú nǹkan tí mo ṣe fún. Mo kọ̀ rí pọ́n dédé bá mi jà ni. Ó mọ nǹkan tó ṣe fún. Ó mọ nǹkan tó ṣe fún. Ó kàn tó wá ń bẹ ìjà. Ṣé ọmọ ń dédé jà láì ṣe pé ó ní nǹkan tó bá wà ní? What is it that you're not telling me? Mọ́mì, ṣé believe mi mọ́ ni? This is not about belief. Torí mi ò mọ nǹkan tó fà jẹ́ méjèèjì. Ẹ̀rẹ̀ kì í ṣe kókó. Well, you better find a way to settle things between you and your husband. Because the mama could have tell you, and that is final. Go and settle it. I said, kí ni ẹ̀jẹ̀ lórí kàwé ẹ̀bẹ̀rẹ̀ ní sọ ní wí ìgbọ̀ngàn. Hello, mommy. Hello. Mommy ti cut phone. Kò lè work. Má bá ná tán bí owó ni. Níbo kẹ́sì wọlé wọn lọ sí. Kọ́kọ́ jẹ́jẹ́ ọmọ ọlọ́fẹ́ fún ọ. Ọ̀nà ọlọ́yún àlọ́ ní kí n kọ́ jẹ́ tó. Lọ́wọ́ ọkọ̀ tù fún ẹ. Ìwọ níbo ló kó lọ? Ó ti yá wèrè. Ó yá tẹ̀mí kọjá. Níbo ló kó lọ? Tẹ̀mí pa. Màá jẹ́ ọmọ tí mo jẹ́ fún ẹ. Bó jẹ́ ọmọ Mùṣíní, abọ́mọṣọ́jì, ọmọ Ṣàngó, yìí tó bá fẹ́ bẹ̀. Wọ́n ọ̀tẹ̀ tí mo kọ̀kọ́ ọmọ náà tì. Yasma! Ọ̀gá àti màdà, ọ̀gá àti màdà. Àwọn láti pọ̀ jù nínú ilé wa láàpọ̀. Trọ́bù pọ̀ jù. Níbo ló rò pọ̀ lọ? Ọ̀ ní wẹ́rẹ̀ bó ṣe wà ẹ́. Máa jẹ́ ọmọ tí mo jẹ́ fún ẹ. Ó yọ ọ́ tẹ̀mí. Wọ́n tẹ̀mí pa. Eléṣù ni. Eléṣù ni wọ́n náà. Eléṣù ni. Wẹ́rẹ̀ máa jẹ́ ọmọ ọdún mọ́ta. Wọ́n ìlú márùn-ún máa jẹ́ òkú ẹ. Ọ̀ ní wẹ́rẹ̀. Ìwọ. Security! Security! Wọ́n ọ̀ lè lọ́bù. Ìwọ lọ sílẹ̀ bí. Ṣé gẹ̀ẹ́tì? Yẹ ajé wà pàdé mi. Níbo lọ? Ọ̀yà. Ó ṣe kúrò mi lọ. Lọ sí wẹ́rẹ̀. Ọ̀rọ̀ mi lọ. Tí n bá sọ pé inú mi dùn, mò ń purọ́ fún ẹ. Kí ni gbogbo news tí mò ń gbọ́ nípa àwọn àtọkọ ẹ̀? Ìgbà tẹ́yìn méjèèjì ṣe wedding, inú gbogbo wa dùn, anáwó anára, á pè àwọn èèyàn tó yẹ ká pè, àwọn lọ́balọ́ba, àwọn ìjòyè, àwọn important people nínú ìlú gbogbo wọn ló wá sí wedding. Kí ló dé? Ẹ mọ iye tí mo ná, ẹ mọ wàhálà tí mo ṣe. After 2 years, inú mi tún dùn yìí pé àwọn ọmọdé yìí wọ́n máa ń gbé ìgbé àlàáfíà, kò máa sí wàhálà láàrin àwọn méjèèjì. Tọkàn mi dẹ̀ ti balẹ̀. Ṣé ẹ wá fẹ́ bọ orúkọ mi jẹ́ ni? Ẹ mọ orúyàn tí mo jẹ́ nínú ìlú yìí o. Ẹ dẹ̀ mọ̀ yìí pé mi ò ń fi orúkọ mi ṣeré. Kí ni problem yín? Recently, ọdún Ọpẹ́yẹmí pè mí ṣàkíyèsí. Ipò ẹ fẹ́ para yín sínú ilé. Ó ní ìrọ̀ máa lọ bá níbi iṣẹ́, wàá da gbogbo ọ́fíìsì wọn rú.
wàá faṣọ mọ́ wàá faṣọ ẹ̀yà nínú ọ́fíìsì níbi tó ti ń ṣiṣẹ́ ṣé tán bá sáà kẹ̀ ṣe máa jẹun ni tóun náà bá wá délé á wá fi nínà bá tiẹ̀ jẹ́ mọ́nu bíi ìgbà míì wọ́n sọ pé gbogbo ẹ̀ ṣe máa wú ni nǹkan tọ́pẹ́ yẹmí sọ fún mi nìyẹn wọ́n ní wàá wá mọ́kúta ìgbà míì wàá dá gbogbo ní ilé ìrú wàá mọ́kúta wàá fọ́ wàá jùlù mọ́tò ẹ̀ kí ló dé ṣẹfẹ́ bà mí lórúkọ jẹ́ ni ẹ mọ bí ṣe jẹ́ nínú ìlú yìí náà. dájú ẹ ṣe sà ó yẹ kẹ́ mọ̀ pé mi náà mi kì í ṣe ọmọ bẹ́ẹ̀ yẹn mi ò mọ nǹkan tí mo ṣe fún Máyọ̀wá mo kàn rí pé ó kọ́ èdè bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú mi nínú ilé ni lóòótọ́ èmi àti ẹ̀ á fẹ́ràn ara wa gan ṣùgbọ́n mi dídí mo pàtó nǹkan tí mo ṣe fún mi tí ẹ̀ mọ̀ rárá ó kàn déédéé change ni débi pé a máa gbé obìnrin lọ sí hòtẹ́ẹ̀lì a tún wà nínú ilé a máa kọ́ lóbìnrin níbi tí a jọ wà mo tún wá rí kọ́ńdọ̀m nínú bàtà bẹ́ẹ̀ ni nínú ilé dáàdi ó ti pọ̀ jù mi dídí mo nǹkan tí mo ṣe fún Máyọ̀wá. anyway nǹkan tèmi fẹ́ sọ ni pé ìgbé àlàáfíà ló yẹ ọmọ Ọlọ́run ìgbé èṣù lẹ fẹ́ máa gbé yòó èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí kí ló dé and ìgbà tọ́rọ̀ rí báyìí kí ló dé tó jẹ́ kí n mọ̀ tó wá jẹ́ pé ẹ̀ ń lọ́ṣọ mọ́ra yín tó fi dé stage tẹ́ bá dé tẹ́ fi ń lura yín and níbo lòun gan ti rí gbogbo wa yẹn throughout tí yẹ nígbà tí yẹ ṣì wà mi ò jẹ́ aṣọ ẹ̀ mú báyìí débi pé máa fọ́ létí níbo lòun tí wàá fẹ́ rí wà pàlàpàlà bẹ́ẹ̀ yẹn tí wọn náà wá ń gbé ẹ̀wù ìjàwọ̀ lẹ́yìn ọmọ tán bí léere and you call yourself a Christian ìdílé onígbàgbọ́ for that matter Jomiloju kò dá o kò dá o mi ò tẹ̀ bínú nǹkan tí ò ní jẹ́ kí n bínú ní pé kẹsì mi ìjà yín àná òun náà mo ti pè bóyá ó avoid mi ni mo pè wọ́n náà ó wàá máa fè ní dọ́là ọkọ ẹ̀ náà fè ní dọ́là débi pé èmi ni fúnra mi ni wọ́n á gbéra tí wọ́n ń bọ̀ lé anyway èmi yìí ọkọ ẹ gbọ́dọ̀ bá mi bì. ẹ wo dáàdì tó bá ti rí pé bóyá wàhálà ó lè má fẹ́ wá ní. ìyẹn tẹ ló dájú ṣáàbà mi tẹ bẹ́ẹ̀dì kan náà yàrá yín kò tẹ bẹ sí sí ìjọ tó bá òun kó wálé á bá mi nínú ilé ibi ni màá bẹ̀rẹ̀ sí ní gbé láti ní ìlọ kó má wá but mo gbọ́dọ̀ yanjú ẹ̀jẹ̀ tó padà sílé nǹkan tí nǹkan fẹ́ fi dẹ́ lójú nìyẹn. sórí èmi láwọn ọ̀wà kan tí mo máa ń wò mo máa ń láìkì tó jẹ́ pé tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ I'm the type tó jẹ́ pé mo máa ń flash to those beautiful memories kí n lè fi judge èyí tó ń ṣẹlẹ̀ presently ìgbà mìíràn náà dẹ̀ wà tó jẹ́ pé tí nǹkan rere náà bá tún ṣẹlẹ̀ a máa need láti ní flashback to àwọn very bad old days yẹn náà gbà mí ìgbà tí ìyàwó ẹ̀ délé tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ fún mi mo ní àgbà burúkú ló máa ń gbójú etí kan dá mo ní tó bá jẹ́ pé Máyọ̀wá tí ó ń sọ fún mi tèmi mọ́ yìí I remembered about 3 years ago nígbà tẹ́yìn ṣe ìyàwó tí o bá ń gbọ́ ìjó tí mo jó lánàá yọ̀n ké gbogbo ara ló ń gbogbo yọ̀n bàbá ò gbọ́dọ̀ gbọ́ yọ̀n ìyá ò gbọ́dọ̀ bọ̀ àwọn ọjọ́ yẹn mo jó to the extent that odindi ọjọ́ 4 ni mo fi nà sára mi ibi tára ro mi dé dáàdi ẹ̀gọ́ béèrè lọ́wọ́ mi lọ́jọ́ ìpè mọ́mì kí ló dé tẹ̀ ń jó báyìí mo ní ijó ayọ̀ ni wọ́n rò kó bóyá nǹkan mi wà ń bẹ̀ ni bọ́tí ijó ayọ̀ ni mò ń jó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní òrọ́kọ nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ èmi dẹ̀ mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ ara yín ìyẹn ló mú mi jó ijó ayọ̀ lọ́jọ́ náà lọ́hùn mo dẹ̀ wá mọ̀wọ́ Máyọ̀wá ní díẹ̀ tí mo mọ̀ ẹ́ mo mọ̀ pé èèyàn rẹ̀ ni ẹ́ kéèyàn kọ́ wá délé ó wá kọ́rọ̀ sílẹ̀ kó lọ́kọ̀ òun ń ṣàbúrú sóhun láì ṣe pé òun náà ti nìkan tí ò dá tó ṣe ó lóun kóbìnrin ó lóun náà ó ní kò sí nǹkan tó kì í ṣe ó lóun máa ń rí kọ́ńdọ̀mù he káàkiri nínú aṣọ ẹni mo ní kò possible mo ní Máyọ̀wá tẹ́mi náà kò lè ṣe láyé àfi tó bá yẹ kó ń parọ́ mọ́ ẹni ìyẹn ló gbé mi débi. ẹ ṣe gan-an mi kò parọ́ ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé títí ò bá gbọ́. yéèkì inú kì í bàjẹ́. God bless you. Ó ní ohun tí mo gbọ́
ṣùgbọ́n mo believe pé àsìkò ọ̀rọ̀ ò tí tó. Orí condom lóòótọ́ òun gan náà ló jẹ́ kí n realize pé mo ti nàyàn pa ní secondary school. Yes. Olúwamáyọ̀wá mi sórí ìgbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́yìn ní tó yẹ kí wọ́n ṣe ní ipò yẹ kí wọ́n wá bá wa. Àgbà ò lè wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ rárá. Àgbà ló mọ̀ àti tún nǹkan ṣe. Tó bá fẹjọ́ ẹ̀sùn mi màá bá wí màá fẹ́ etí ẹ̀ ní gbogbo ọ̀nà tí mo mọ̀ pé mo lè fi díò pẹ̀lú ẹ̀ ni màá fi díò pẹ̀lú ẹ̀. So kí ló dé tó fi ní wá bá mi? You should have reported her. Kó wá wo ara tẹ́mi máa dá gẹ́gẹ́ bí òbí. At this stage of my life ṣé mi ní lè dá manage home mi màá máa gbé wá bá yín? Ìyẹn ò tiẹ̀ ní ìdí torí pé ó jẹ́ kí n follow ọ̀rọ̀ yín wípé tí èèyàn bá ní good thing a ní flashback bad memory tó bá dẹ̀ tún ní bad situation a ní flashback kí good memory. So ó jẹ́ kí n rántí pé mo ti lùyàn pa l'assembly rí and mò ń ṣe dáadáa. But tó àsìkò ọ̀rọ̀ bá tó máa bá yín sọ̀rọ̀. Ẹ má bínú. Màá yọjú sí yín but tí ń bá wá ṣe tán kẹ́ tó máa lọ ẹ wá lè nìkan pè mí kí n lè fún yín lówó mọ́tò kẹ́ máa lọ. God bless you. I love you. God bless you. I love you. Kó máa sí ohun tádùá ṣe tì. Olúwamáyọ̀wá. Dájúdájú ọkùnrin ti change o. Kó má dàbí pé àpọ̀sọmọ wà lẹ́yìn la ṣe wá bí lè ṣe ń sọ̀rọ̀ yìí. Ọkùnrin ti change. Ẹ sísá ẹni sísá pẹ́ ẹ pẹ̀lẹ́ ní wọ́n fẹ́ yín ni ẹ pẹ̀lẹ́ ọwọ́ lára ẹ pẹ̀lẹ́ oyè kọ́kọ́. Àfà ṣé wàá pa báwo lẹ́bi kẹ̀ wọ́n má bínú sí mi jàre irin mi ló pọ̀ má wọ̀rì má dọ́jọ́ ẹ̀ tí bá ti kúrò mi sí mo kà má dọ́jọ́ ẹ̀ ṣé ti tán má bínú tí má bínú jù wálẹ̀ tí má pọ̀ mo ní o má bínú màá dọ́jọ́ ẹ̀ mi ò lè parọ́ fún ẹ lẹ́yìn mo máa dé bẹ́sẹ̀ má dọ́jọ́ ẹ̀ lẹ́yìn ok alright ẹ̀rọ mo ọ̀rẹ́ má bínú máa ń pẹ́ padà kí ló ṣẹlẹ̀ kó ṣì kúrò lọ́nà fún mi. Àǹtí ẹ kújọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ àǹtí ẹ̀jọ̀ nítorí ọlọ́ọ̀ fún mi inú ilé ni wọn wà tẹnu wọn bá wọn lọ́wọ́ dà mí. Òótọ́ ọ̀rọ̀ mi wà lẹ́ẹ̀ka mọ́ bàrà wà sọ àǹtí ọ̀rọ̀ tí ń gbọ́n ta ló jẹ́ kí n sọ fún yín torí pé mo nífẹ̀ẹ́ yín ìtàwọn ará àdúgbò sọ àǹtí tẹ́ ẹ bá gbọ́ngàn inú nínú máa bàjẹ́ ni àǹtí ẹ dúró náà mo kàn fẹ́ bi yín léèrè ni ẹ dákun àwọn èèyàn ló sọ pé ó ṣèmi ẹ dákun tó yọ lọ àwọn èèyàn náà ní sọ fún yín pé ṣé ẹ ní ròní. mo bi yín ni bóyá ẹ ní làákàyè rárá àǹtí kó má bàa bàjẹ́ jù yín lọ náà mo ṣe ní kí n sọ fún yín. ẹ lọkọ ni àbí ẹ lẹ́ni tó ń pè yín bẹ́ẹ̀ ṣe rí tẹ́kún wájú tẹ́kún lẹ́yìn ẹ dàbí okùn ìfami. ó ti ya wèrè o ṣúkúrẹ́ mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí á sì mo lè máa bá rú ẹ̀ pariwo tó ti bá ń bẹ pariwo wọ́n máa rò pé nuisance làá méjèèjì. àǹtí kẹ́ ẹ tó kẹ́rù bọ̀rùn bí àlùbọ́sẹ̀ eléwé tó bá jẹ́ mi ṣúkúrẹ́ náà ní ìṣèdájọ́ yín ni àǹtí ìdájọ́ kú ní ṣe fún yín kò tí ì tán síbẹ̀ kí ló ha yín lẹ́nu ìdájọ́ kú ní ṣe fún yín nínú nǹkan mẹ́yìn yìí báyìí kán fi ti àgbà tó bá sọ yín lókun tó báyìí ìbọn ó wà ní kán fi bá mi fọ́ yín ní gbogbo orí ìbá mẹ́ orí yín àti gbogbo apá níbi ìran ní sí sókà lọ́dọ̀ àwọn ẹbí yín ìyókù àwọn ẹbí yín náà tún mọ̀ pín ẹ tún wà mú pabambarì bàbá kọrin ìbẹnu orin òrò ó dẹ̀ wọ́n dùn gan ilé tiwa orin òrò ló dùn jù ọlọ́run orin òrò ló dùn jù ni lábàá máa mọ orin ìbẹnu àtẹ̀bí yín lábàá máa sọ pé àwòpàdé lẹ́sẹ̀ Jésù lábàá tí wọ́n tún fi ilé ìbọn ni pé
àwọn rẹ̀ ní bẹ́ẹ̀ ni pẹ̀tọ̀ yálà jẹ́ ẹ̀ láwọn wọn máa relé o mo ti wá rí sí pé Jọmilójú ló rún ẹ sí mi sórí ìwọ àti Jọmilójú ayé yín máa bàjẹ́ nínú ilé yìí Jọmilójú olórí bútẹ́ pé kò ní ọpọlọ kò rọ́ọ́dún bóyá máa bímọ nínú ilé yìí ó rún ẹ sí mi àbí tí ẹ ti bàjẹ́ ṣúkúrò tí wàá fẹnu kọ lé mi ó rí burúkú ẹ̀ kí ni mo ṣe kí ni mo ṣe kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kí ló ṣe àṣìjà tí yóò jẹ ní láìpẹ́ ọjọ́ tó bá jẹ́. wọ́n ayé ti bàjẹ́ nílé yìí ayé ti bàjẹ́ nílé yìí ẹni tó fẹ́ kò ní dákú Jọmilójú olórí burúkú Jọmilójú ọ̀rọ̀ rẹ̀ sí mi àbí ọ̀rọ̀ rẹ̀ sí mi olórí burúkú tó pé kò yẹ kó pa nínú ilé ẹ̀gbọ́n mi ó máa lọ ni nígbà tí bàbá ipò ó máa lọ ni kò ní dá fún ẹ o ṣúkúrà ó ti fẹnu kọ lé mi ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwà ti Jọmilójú nígbà tí bàbá ipò. wọ́n gbé kàrámọ̀ wọlé wọn ní wọ́n wá tán bẹ́ẹ̀ wá ká sọ màdàmú wọ́n wá gbowó lórí ibú wọn sì rákọ̀ pé wọ́n kúnlẹ̀ bí ẹran gíba olórí ibú yóò mọ lùyàn lójoojúmọ́ ìwọ̀n tí mo ṣe olórí ibú kò ní dáa fún ọ akúmọ̀ bí tẹ́ tí mú àwọn tẹ́ tí máa sọ yín o àwọn tẹ́ tí mú ṣẹlẹ̀ jẹ̀ṣà mẹ́ta 500 wàhálà bàbáskọ́nà olórí ìbéèrè ló lọ mú tíktórí èsì wọ́n ti máa ń polówó ẹ̀ bẹ́ẹ̀ lélẹ̀ olórí ìbú wọ́n ń gara sí èmi kò ní dà fún ọ àǹtí ìyá jẹ mí ìyá jẹ mo bú ọ mo bú ọ ìyá jẹ ẹwọ gbogbo ara mi. mo ti tó má wọlé gbàwó ni. àǹtí ẹ fún mi 1000 àǹtí ebú 300 mo sì bẹ́ẹ̀ jẹ́ lọ bú sẹ́mọ̀ ọ̀dọ̀. no dùnú ó ti tó ọmọ kan ní sùúrù má wọrí ṣáà ní sùúrù wà tó ìgbóúnjọ mi má dẹ̀ fọ́ lówó ṣọtí bọ́ ṣọtí ní wèrè yìí. má bú wọn gan má bú ojú àǹtí. Ṣúkúrà. But mo prefer apple ṣùgbọ́n open fún. Ṣúkúrà. Jọ̀wọ́. Ìjọba mi mú wine wá. Red ni kò mú. Ṣúkúrà má. Torí tí wọ́n bá ti bí ẹ̀dá, nǹkan tí mo lọ máa jọ wá. Ṣé ti gbọ́? Ṣúkúrà. Ṣé ti rí reason tí mo fi fẹ́ mu red wine? Ṣé o rí pé àwọn òyìnbó náà mú? Good. Ìjọba mú wine. Ṣúkúrà. Sá. Ṣé o bunú ṣá? Ní kí n bá gbé tí mọ́mí kan fún tó mú ọ̀wá. No! Sórí ọ̀rọ̀ fọ́pọ̀ ọmọkùnrin. Dákìní ẹ̀ padà kó lọ fún mi ní wine. Mú wine wá fún mi sí! Wọ́n bíbá súnmọ́ bíbá jọ torí ọlọ́run. Ṣé ò ya wèrè ṣá? Jọ torí ọlọ́run tá ló mọ̀ wá sèkò? Nígbà tí wọ́n wá wọ inú ìlú ilé ní abúlé ẹyẹ ìkọrin ó mọ bó ṣe rí wọ́n bó ṣe rí sí tá ló rájọ sí ẹ lọ́rùn. Ok ṣé tó bá wá bí ẹ̀rẹ́ tó wọ́n pé wọ́n bí gùdùmọ̀ fádà ẹ̀ tí o bá wọ̀ pé wọ́n bí gùdùmọ̀ fádà ẹ̀ lọ sí ilé ẹ̀sìn kó ló bá gbé fòtù lọ kó dá ẹ̀ padà. Ó yá. Ṣúkúrà! Ṣúkúrà! Màtẹ́ kọ́lẹ̀! Ká ló sọ wọ́n ẹni lè? Good. Ṣé kò ṣe pé nǹkan ń jẹun lórí ẹ̀ tí mo fi rán iṣẹ́ tó fẹ́ dáhùn? So? Ṣé fẹ́ náà mi ni? Èmi ló wẹ́.
bẹ̀ mo dẹ̀ bá bẹ̀ ṣé wọ́n fìjà ṣe yín ni kí ni problem yín gangan Máyọ̀wá what's your problem? Ládùúgbò gbogbo nǹkan tí mo bá yín sọ Jọmilójú ṣé ẹ lọ́rọ̀ gbọ́ ni ó jẹ́ ti wá dà báyìí ó ti dà báyìí ṣẹ́ẹ̀rí mo fẹ́ sọ kọ́kọ́ fún yín màmá lọ́sìn ṣùgbọ́n kí lè òní tó ṣú tẹ́ ẹ̀ bàbá mi lé màá jọ yín lójú Máyọ̀wá màá jọ ẹ́ lójú màá jọ ẹ́ lójú tó bàbá mi lé. ṣe bẹ́ẹ̀ ṣe kò sí kí láti bínú àbí. ìwọ lọ pẹ̀lú sẹ́gbẹ́ wọn wọlé òun lè ní sùúrù fún un orí kò lẹ́kọ̀ọ́. ọ̀dà àgbàyà ìwọ ni. níbo lẹ ń lọ ẹ lè sọ̀rọ̀ ni. Ìgbọ́mọkùnrin ò dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run lẹ́yìn weekend tó yẹ kó jókòó lé pẹ̀lú ìyàwó ẹ̀ ó tún gbéra òun jáde lọ ok ó fẹ́ lọ bá àwọn ọmọbìnrin olórí burúkú tó wà ń ta yẹn dúró àbọ̀ tí mo fẹ́ lọ mú ni sọ́kọ́ pé kò sọ sínú ilé irú ọtí wo lo fẹ́ tí kò sí ilé tó bá sí gàn má lọ bẹ̀rẹ̀ à ń tà ok ó fẹ́ jọ àbí ìjọ lọ́wọ́ ẹjọ́ ṣé two face ló fẹ́ jọ ni àbí Ọlámídé àbí pàṣẹ òbèsè rẹ̀ jọ torí ọlọ́ ewo ló fẹ́ abọ́ ní pé mi ò mọ eré ṣe ni ṣé wọ́n pé mi ò mọ eré ṣe ni ọwọ́ gbọ́ jẹ́ kí n sọ kí ni kan fún ẹ ọ ti ẹ̀ bí ẹ dà kò síbi kankan tó ń lọ torí mi ò ní gbà láyè mi ò ní gbà kó jáde kúrò nílé yìí. Jọmilójú. kí ni. Jọmilójú tí n bá pe orúkọ ẹ lẹ́ẹ̀kẹta. màá lù ẹ́ bí ẹni gbé aṣọ òfin. tó bá tíra ẹni lọ́sàn-án yìí. wọ́n kú ọ̀bí ẹja ọlọ́run ní lọ́bì kankan. ó fẹ́ nà mí ó ti kú ẹ̀ sí mi àbí ó ti kú ẹ̀ sí mi àwọn olórí burúkú tẹ́tẹ́ wọ̀ ní jèrè wọ́n pa èèyàn nà mí àgbàyà nà mí ìkọjú ẹ̀wọ̀ máa fọ́ ìgò yẹn nà mí ṣọtí gbọ́ àgbàyà òṣì àgbàyà ọkùnrin ẹni ọmọ gbòòrò ẹni wíkẹ̀ndì ó ti tí ń lọ fẹ́ lọ́mọ tí. ẹbọ ọ̀rẹ́ kò tí ì tó ariwo má pariwo. kíni ẹ wo nkùn Máyọ̀wá ẹ wo ṣẹ̀rí ẹ jẹ́ kí mi bá yín sọ ilé tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kí ló dé iná kan máa rìn kiri ẹ má bínú o ó tiẹ̀ tún wá jẹ́ pé èní ni weekend ẹ tiẹ̀ dúró ẹ báyàwó yín ṣeré díẹ̀ ẹ má máa rìn kiri. ọkù Máyọ̀wá kò mí láti sọ̀rọ̀. ó lè gbárù ẹ̀ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó lè gbárù ẹ̀. sọmọ ọdẹ ni ok ẹ má bínú jàre ẹ má dàlú èmi kàn fi sọ fún yín ni ẹ má máa rà. ọdún tó ní sọ́n jẹ́ ta ló ní ṣíṣe yóò bá gbèdé ó bá ń ṣe légbò ọ̀rọ̀ yín ti yé mi
tẹ́ ẹ bá bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ ronú ara yín kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ bóyá ẹ lè bára yín sòótọ́ ọ̀rọ̀. bóyá ẹ bá lè bára yín sọ̀rọ̀ torí ẹ bá pé a mọ nǹkan tó yẹ kó ṣe. ó tún àwọn ọ̀rọ̀ orí tẹ̀ yẹn inú ẹ̀ máa dúró tíyàwó. àní kò máa mọ bẹ́ẹ̀ mo kàn ń wò pé bí. ẹ kò sọ̀rọ̀ tó lè gbà mí fún lọ. ṣẹfẹ́ mọ̀ mí ni. a lè nà yín ọ̀pọ̀ ẹ máa jókòó tíyàwó yẹn ṣé kìkì iná máa gbélé díẹ̀ díẹ̀. omi láti sọ èmi ló ń bá wí yẹn. ẹ wò ó. bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ kí báwọn tó kí ló dé tẹ jí dé báyìí. kí ni ò ní dé ní gbọ́dọ̀ jí wà wò kì í sọ̀rọ̀ orí ìdúró jókòó. ẹ ṣe ní 6:30 yẹn ló bà mí lẹ́nu pé kí ló mú. Máyọ̀wá kí n má kúrò ọ̀fẹ́ tí mo ti wà nílé yìí 6:30 ni èmi ń pè ẹ́ òun yí mi báyìí òun yí mi báyìí òun yọ bọ́rọ̀ òun yọ bọ́rọ̀ òun fèmí dèní òun fọ́lá dọ́là ìyàwó ẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ because the last time tí mo wá ó ní tó bá ti mọ̀ pé mo wà nílé yìí ipò ò ní yọjú ṣó yọjú ni ó yọjú náà. Máyọ̀wá kí n má kúrò ọ̀fẹ́ sórí ìdùnnú òbí ni pé kó máa gbọ́ pé ọmọ ẹ̀ ó ń ṣe dáadáa ó dẹ̀ ní ìlọsíwájú bóyá ó ra mọ́tò ni o ọmọ ẹ̀ ń kọ́lé ni o ó ní promotion bí iṣẹ́ ó ń lọ lóyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn kò sínú òbí tó máa dùn wípé tó máa gbọ́ pé ọmọ ẹ̀ ìjà ló ń pẹ̀lú ìyàwó ẹ̀ jà èní ìjà ọ̀la ìjà àlòpamọ́kù níwọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ fúnra yín ṣe ń rí kí ló dé kí lẹ gbé kí ló ń jó yín lọ́wọ́. Máyọ̀wá mi ò dẹ̀ mọ̀ ibi tó ti rí irú ọ̀hún wà bẹ́ẹ̀ ìwọ ni òun jóbi òun mu sìgá òun kóbìnrin òun mutí òun ṣe àgbèrè òun bó ló ti wá rí gbogbo ìwà pálapàla yìí for God's sake. ẹ ṣé dáadé inú mi dùn pé iná sọ pé mo mọ̀ tẹ́bí ṣe rí Jọmilójú ó ti ń ṣèṣekúṣe kò ṣe pé wọ́n sọ mú báyìí ni o ṣe mọ̀ pé tí n bá sùn ìgbà míì tí n bá jí màá kàn lie down sórí bẹ́ẹ̀dì mi ní lajú mo gbọ́ tóun àti gá yẹn tán pa tán kún báyìí ni dáàdì ẹ mọ̀ nǹkan tó tẹ̀ wá ń dùn mí nínú gbogbo ẹni pé ọdún kẹta tàti máa yẹ kò lóyún kan ṣo látara ọ̀dà lérí. Ọlọ́run ló ṣọ̀pọ̀. ìyẹn tó wá dùn yìí bó ṣe tú wà yìí tí n bá tún ní mo fẹ́ súnmọ́ a tún máa yarí. ṣé ó ń strike ni. dáàdì question kún ọ̀tẹ̀ bí mi yẹn lè má bá mi bí. but Máyọ̀wá ju gbogbo ẹ̀ lọ náà a máa pè ẹ̀yin méjèèjì a máa bá yín parí ẹ̀ náà. yes yọ kò sí arẹ́májà kò dẹ̀ sí ajàmá rẹ̀ àwọn àtẹnu náà ń jà a máa pè yín a máa bá yín parí ẹ̀ náà. dábì kò lè work sir. Máyọ̀wá. seriously kò ní lè work sir. Máyọ̀wá. I'm your father. I'm your dad. Mi ò lè rí nǹkan tí ò dá kí n jẹ́ sí náà. ó yẹ kí àwọn ọmọ yìí. ẹ wá mi nílò wọn ní ilé. kí ló ṣe. ẹ wá jẹ́ kí sọ̀rọ̀ fún mi nílò wọn. èmi nílé wọlé yín o
because nǹkan tèmi àti ìyàwó yín gan for easy mọ̀ tí bá rí báyìí inú ẹ̀ tiẹ̀ máa bí mi ni ẹjọ́ nítorí ọlọ́yin mi ò dé fẹ́ kí èèyàn poison mi tí bá ní wọlé yẹn sìn tó bá ní kóun fún mi lómi àbúrúnjẹ tó lọ fi poison sínú ẹ̀kọ́ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi tẹ̀ fẹ́ advice yẹn tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ lọ́mọbìnrin yìí fẹ́ mọ́ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ̀ sì nífẹ̀ẹ́ ẹ pé kẹsẹ́tù nǹkan tó wà láàárín ẹ̀yin méjèèjì torí ibi tẹ́ tí ń nọ yìí tó bá lọ mọ̀ bẹ́ẹ̀ pé kóun tiẹ̀ fi defender rẹ̀ tó lọ ṣe mistake fi gbọ́n ta yín kọ́ àbí tó sọ̀bẹ̀ yẹn sílẹ̀ tẹ́tí sórí ẹ̀ tó ń gbàbẹ̀ lọ́ńkọ́ ẹjọ́ ló ní jẹ́ kẹ́ ṣe wọn ó ló ní jẹ́ kẹ́ ló kó èèyàn lọ́rùn ẹgbọ́n mi ẹjọ́ nítorí ọ̀nà tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ ẹ dẹ́rù ẹ̀ síta kó máa kó ṣe orí burúkú ẹ̀ lọ kó yẹ kó pa nínú ilé ẹjọ́ nítorí ọ̀nà ẹ̀gbọ́n mi ẹjọ́ èmi ò nílé wọlé yín o. ṣé nǹkan tó fẹ́ sọ ni nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn ok màá wọgbọ́n dá sí. ìwé ṣe ń kíákíá o. All right. Jomiloju èmi mọ̀ pé ìyá kan ló máa ń bíyàn kò kí n ṣe méjì téèyàn bá tiẹ̀ jọmọ àlè á mọ̀ ìyá tó bí ṣáà ni torí kò sí ọmọ ìyá àlè ọmọkùnrin àwọn ọkùnrin la máa ní pé kí bóyá wọ́n bímọ àlè fún wọn obìnrin ó bímọ àlè fúnra ẹ̀ nígbà tá a dẹ̀ bí ẹ tá a sọ ẹ lórúkọ tá a pè é ní Olúwajọmílójú a mọ̀ wípé orúkọ yẹn ń bọ̀ wá ró ẹ̀ tí wọ́n fún ẹ tó fi jọra ẹ lójú tó jẹ́ pé o ti wá ń jọ ẹ̀mí lójú o ti wá fi jíjọ lójú yẹn o ti fi ń bà mí láyé jẹ́ ìròyìn kan ló bá mi wọ́n ló lọ sọ́fíìsì ọkọ ẹ̀ ó lọ sọ pé kó sàkẹ́ àánú ò ṣe mí o torí bó ṣe rí yìí mo mọ̀ pé ò lára ìyá ìyá jẹ páàmù sí ẹ lára tí wọ́n bá sàkẹ́ kí ló fẹ́ máa jẹ èèyàn tó fún ẹ nílé tó tẹ́ ẹ lọ́wọ́ tó tún fọṣọ ìwọ̀ ẹ oníkọ́ sàkẹ́ tí wọ́n bá sàkẹ́ ṣé wọ́n mọ̀ pé yà máa jẹ́ mi ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ní fèmí pìtàn burúkú wọ́n máa fi ẹ́ pìtàn aburú fẹ́mi lọ́wọ́ tí mo kọ́ ìwọ òṣì tó dẹ̀ wì kò ṣe pọ̀ lọ́wọ́ mi bàbá ẹ̀ kò lè sọ wípé mo gbójú sókè báyìí mo rò ń rí gbogbo òwà tí ò dá láyé ọwọ́ ẹ̀ náà láti bá ọkùnrin dẹ̀ gbìyànjú àmọ́ wọ́n lè ṣù ọ̀rẹ́ sọ báàdì tó yẹ pé ìgbà tí mo ní bàbá pẹ́ ó lọ́rọ̀ ẹ̀ ti sóhun ṣé bí mo ṣe ń wọ yìí má jẹ́ kí irú ẹni ṣe dé tòrótòró o torí àwọn iṣẹ́ kan wà tá a bá rán mọ́ àní jẹ́ kó dé láàárọ̀ kò ní dé lọ́sàn-án òru ló máa fi dé tó bá yẹ ti dé lóru yẹn ṣọ̀rọ̀ pálí tó fòrò wọ̀lé ni wọ́n ní gídá ló máa jẹ kò sí nǹkan kan lẹ̀ fún mọ́ nìyẹn ó di wípé kó jẹgi kó bugi jẹ́ bí wèrè kí ló ṣe é ṣorí tọkọ ẹ bá dé nǹkan tẹ́mi fẹ́ kó ṣe ni pé kò mọ́ pàwọ́sọ ìṣítọ́ wọlé o wàá lọ kó sí kaba mínì aṣọ tó jẹ́ pé tó bá wọ̀ tó bá rí ẹ o máa ṣáná sí lójú báyìí wàá sọ oúnjẹ tó dá sórí tébù wàá mú ọkọ ẹ wàá wọ mọ́ra wàá sọ ọ̀rọ̀ tútù jáde lẹ́nu ìyàwó tó bá wójú rere ọkọ ẹ ó máa ń fọ ọkọ ẹ mọ́ra ni torí mi ò mọ ibi tẹ́ ẹ ti róṣì mi ò mọ ibi tó ti rí jàtìjàtì tẹ́ ẹ bá lẹ̀ ti ń bọ̀rọ̀ wèrè ni lẹ́ẹ̀kí mọ́ tó yẹ ká ṣe o ti ń kẹ́gbẹ́ àwọn ọ̀rọ̀ olórí burúkú wọ́n ti ń pẹ́ sọ́kọ ẹ ọkọ ẹ lálùbáríkà bí mo ṣe sọ yẹn fa ọkọ ẹ mọ́ra ni o n tó lè ṣe nìyẹn. mọ́mì mi ò lè bẹ́ mi ò lè bẹ́ ọ́ ẹ dúró lọ ọlọ́tí kọjá nǹkan tẹ̀yìn sọ yìí mi ò ṣẹ́ bẹ́ẹ̀ ni mi ò tẹ́ bábìlẹ̀ kí ni mo ṣe kò lè sọ̀rọ̀ torí mi ò ṣẹ́ tí bá bẹ̀ wà láì
ìsádà kí ẹ wá gbé òkú àméjì ní ilé yìí àbí kó gùn mi àbí kí mú eyín ni kí fi dára sí lára ikọ́ máa ṣẹlẹ̀ ní méjì o mi ò lè bẹ́ láyé mi ò lè bẹ́ o. Excuse me, ìgbà wo ni èṣù wọnú ilé ìtawà ọmọ? Kí ló dé tó wà bá mi gẹ́gẹ́ bí abiyamọ máa ṣàmọ̀ nǹkan tí màá ṣe sí àbẹ́ màá kọ̀ jókòó màá kọ̀ lajú ọmọ àwòrán ó lè lè fọpọ̀ ẹ mọ́ra àdàbí pé kò pa àdàbí pé kò gbé nìkan lórí ẹ gbà mí kí ló wá fẹ́ ṣe sí báyìí àṣà mi máa wò kó bàjẹ́ ó bá bẹ́ẹ̀ ni o mọ́mí mi ò lè jẹ́. ọ̀rẹ́ ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí ìbọn ńlá ló wà bẹ́ẹ̀. ẹ kì í ṣe ọ̀rẹ́ gidi nìyẹn because ọ̀rẹ́ gidi tójú bá ti tì kan ojú ti ti ìkejì ṣórí èmi ò fẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ojú ń ti èmi àbẹ́yìn tó bá ti ẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn sọ nípa ìjà tí wàá tọkọ ẹ máa ń jà káàkiri kò ń ṣe nǹkan tẹ́tí ṣe é gbó rárá ó wá tún sọ wípé bí àtòrí ọlọ́run tí ì ṣọmọ fún ẹ bí àtòrí kò tí ì sọmọ láàrin bó ṣe ń bàjà ló ń gbẹ̀mí ẹ̀gbọ́n náà ọlọ́run àbẹ́tí dídí ó ní gbọ́ nǹkan tó ń sọ bá wá tá a súnmọ́ ẹ náà là ń bọ́jọ́ mo bẹ́ẹ̀ ni má bọ́kọ ẹ̀ jà ń tà mọ́ àwọn ariwo tẹ́ máa ń pa kiri yẹn kò dáa ẹ má jà mọ́. irọ́ ló ń pa ṣé o lè jẹ́ kí n sọ fún ẹ àgàn náà ń pè é nígboro àgàn náà ń pè ẹ́ o ṣé o mọ̀ pé mi ń play mo máa sọ tọrọ fún ẹ. báwo ló ṣe ń sọ̀rọ̀ bá ṣé ó máa ń pèèyàn lágàn ni àti ọ̀rẹ́ ni gbogbo wa ṣó yẹ kó lánàá kó wá pè lágàn ni tó bá tẹ̀ wá pè lágàn tà ṣó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ ni gbogbo wa ó gan o ọ̀rẹ́ òponú ṣórí bó ṣe wà láàrin àwọn òponú ló wà tó bá tẹ̀ tí wọ́n á sọ pé àwọn òponú dáwọ́ yẹ kó bọ́ síta kó wá káwọ́ sókè méjèèjì báyìí kó máa jọ pé èmi rè é kí ló ṣe tí wọ́n kí n bonú ni. Yes, I'm not disputing that fact òponú ni mí ṣé o ní bí mi ṣe ponú èmi máa ń sọ tọrọ bó ìwọ alábòsí ni ẹ ìyẹn alábòsí ẹ ní come out straight wàá máa pẹ́ pẹ́ bá a máa ṣe báyìí ó ṣe bọ́mọdé ń sọ tọrọ. ẹ wo ẹ ṣe gan ṣe rí nǹkan tó bá wọn kọ́ pè mí ta ọba pè mí lágàn o ọba wa pè ọba pè mí nìkan mi wàhálà tí wọn nìyẹn ẹ dúró náà ọkọ mi tí mi àti ẹ ń já yìí mi ìmọ̀ nǹkan tí mo ṣe fún ó kò dídí bẹ̀rẹ̀ pẹ̀lú mi èmi àti ẹ̀ àsùnjọ yẹn á jí mo jẹ́ kọ́ ìdí change mi ìmọ̀ nǹkan tí mo ṣe fún náà ó dẹ̀ ṣe wà ẹ̀ starting èmi kò ní finishing èmi àti ẹ̀mí ilé yìí wàláì mi ò lè gbà fún mi ò lè tẹríba fún nǹkan tó bá máa gbà lájọ máa fúnra wa torí mi ò ní tẹ̀kẹ́ easy bó ṣe wà yẹn family ẹ̀ ọ́ ti dá sí family tèmi náà ọ́ ti dá sí adẹ̀sọ́ tó ní kálukú ọjọ́ kò sáyẹ̀ kọ́ máa dà sí èmi àti ẹ̀mí kájọ máa pátán kájọ ní tó máa rẹ̀. kò sẹ́ni tó lè parí ẹ̀ tó lè mi kan bí mo ṣe wà yìí ẹni mo ṣe onísùúrù tó ní mi ò mọ̀ kọ́kọ́ ọkàn dédé bá mi jà. sùúrù ò tiẹ̀ dáa fún ẹ má ní sùúrù fọkùnrin. mi ì lè ní sùúrù má ní sùúrù fọkùnrin wọn máa sọ ẹ́ lọ́dẹ̀ ni wọ́n ti ń ṣe nígbà bàtí má ṣe jọ rẹ̀ ò lè ní sùúrù. àwọn ta ni bẹ́ẹ̀ ni. ibi tá a bá dé ẹ ní láti sọ kankan fún mi mọ́ ó ti yé mi tí wọ́n ṣe sọ lọ ṣé mo pé mi ti marry òun ojú ọ̀tọ̀ ló fi ń wò tó bá wá bẹ̀rẹ̀ sí ní fi ojú yẹn ti ń wo ìwọ tó bá yá wọn àfojú yẹn wò mí kò dẹ̀ ní dá kọ́kọ́ tèmi lé mi kúrò lé ọkọ torí mi ti marry ṣé wàá rí ibi tá a bọ́rọ̀ dé mi ti wá mọ́ ẹ̀ṣẹ́ láti sọ fún mi pé I don't belong in this circle. orí òní ó ti stand òní ìgbàgbọ́ ìyàwó òní ìgbàgbọ́ ìyàwó yìí. ọkọ máa lọ. olóṣìwò bó ṣe yí rádaràdó òṣì ṣé ó yẹ kí n sọ fún ẹ ṣé bí bó ṣe ìwò yẹn ọkọ òṣì tó ń pọ́n ní tó lóun ti máa rí yẹn òun wà ní ọkọ ìníṣẹ́ lọ́wọ́ òun jọ ń kópa ni tó bá tẹ̀lé mi jáde ṣé o lè bí pé 5,000 naira tó bá fún stop ló máa fi rà lọ́sídẹ̀ lọ fọ́kọ̀ ẹ̀ irú ọkọ̀ bẹ́ẹ̀ tó bá ti rí tí ó máa padà lé dànù tó máa dẹrù ẹ̀ síta ni mò ń dúró dìgbà tí òjò ẹ̀sìn ẹ̀ tó máa rọ̀ mí ní ìgbà padà ṣé o yẹ kí n sọ fún ọkọ ẹ̀ òní láti gba ojúbọ ọ̀rọ̀ fún ọkùnrin ò ṣe kún ọ lè ṣé tó máa ṣe ń yẹ ẹ̀ṣẹ̀ báyìí ìwọ náà tó wáyé pé yín ni mo ti sọ fún ẹ ìwọ náà wàá gbára jù wá dìde sí ni ó jẹ kókó nǹkan mú ẹlẹ́rìí o tó bá rí pé o fit lọ sí gym rẹ́gísítà tó bá yọ ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí wọ́n bá yọ ọ̀tẹ̀ èmi mo sán lórí mo já wèrè mo kàn ń ṣe jẹ́ntìjẹ́ntì ní ìgbádùn ní ìgbádùn ọkùnrin òṣè kó láyà ni wọ́n á bẹ̀ mí sọ̀rọ̀ pé kíní but kí ni mo ṣe mi ò lè gbà mi ì tiẹ̀ lè gbà má take it easy o má take it easy bẹ́ẹ̀ kókùnrin kan pa bẹ́ẹ̀ kó sọ ibi táwọn ọlé o ó sì kéré ó sì yóǹgì àìmọye àwọn ọkùnrin tó wà níta tó sì máa fẹ́ ẹ. mi kò kó tí mo ṣókò níbi bá mi jà ní. ìwọ náà máa bá jà ní. mímí náà máa jà ní. wàá rí pé òun ló máa rìn. wàá rí pé òun ló máa rìn.
Kasali. Báyìí yẹ, Jókúra, ẹgbẹ́ wọn gbọ́ wá ní. Mo Jésù kò ní bá ọ̀rẹ́ jẹ́, ọ̀rẹ́ kò ní jórújórú bẹ́ẹ̀ sẹ́ télọ̀. Àwọn màdámù ló rán mi iṣẹ́, kán sì tó dé mo ní kí n sáré lọ kán tó dé. Wá bá ń sí géètì mo fẹ́ lọ ra nǹkan lọ́jà. Jókúra pẹ̀lẹ́ jáde ọ̀rọ̀ wa. Ọlọ́run kò ní bá tiẹ̀ jẹ́ o, alóbi kò ní dé ọ̀rọ̀ ẹrú. Ọlọ́run àti lọ́lọ́dọ̀ Ọlọ́run ọba. Wo sórí Jókúra, mo ti wúyẹ̀ láti jẹ́ ojú ẹ̀ pé sórí àwọn sọ igbá yẹn méjèèjì ó ti tó ká ó ti tó fún un. Dákun Kasali, irú ọ̀sán wo ló ń sọ ń pẹ́ o? Àwọn tíìsì igbá ìyá ẹ̀ mi. Kò ní dáa fún un. Olórí ibú tó bá jẹ pé o jẹun pé o sì ponú ajọ ń sọmọ ọ̀dọ́ bì ìwọ wá sọ fẹ́mi pé ọ̀sán àyà mi ìwọ náà dà olórí ibú olórí dídán wèrè ọmọ ìyá àpolo. Dúró tó bá yẹ pé ti yẹ má bínú fún yẹn. Sórí mo ń gbọ́ níjẹta ìwọ àti ọ̀gá àti màdà èmi wà bí mo yọjú lójú windo mo ń gbọ́ pé ẹ ń jà ẹ ní problem papọ̀ kí ló fà á àti pé wo ọjọ́ mi parọ́ fún ọ sórí tọ́gà bá nílé kúrò níbí máa kó bọ̀ ní wọn lọ́gà ilé mẹ́wàá ní bàbá mi kọ́ sẹ́gbà sórí nítorí tí ẹ̀rẹ́ ni o obìnrin mẹ́rin ló ti lóyún fún mi tí kò gbà tí mo ní láíláí Jésù kò ní jẹ́ kí n gbà torí Chúkúrà torí ọmọ ìyá lámàyà olóyún fún mi kò gbà ọmọ ìyá kan tó máa ń kiri búrẹ́dì wá sí bíbá yẹn ọmọ ìlóyún fún mi kò gbà ní Chúkúrà Ọlọ́run gbọ́ mú promise ẹ tí kò bá fẹ́ kọ́ ní custard àbògì. olórí ìbò yìí fẹ́ ká lórí ìbò sóyìnbó mi sì tẹ tàtàǹtì kan wà á dà fún ọ láyé kí n tiẹ̀ pẹ̀lú tiwa olórí ìbí sẹ́ni tó ní kó wá máa ṣe ń lù yín nù wọ́n bá sí géètì kí n lọ ra nǹkan lọ́jọ́jẹ́. sàmìjẹ jẹ́ ká ṣe mu yẹn máa fẹ́. Chúkúrà ọwọ́ Chúkúrà wà ló máa ti yá ó lè gbà mí létí ó lè dùn mọ́ mi já Chúkúrà máa fẹ́. ọ̀rọ̀ wa ti wọ̀ rí yẹn mu yẹn jẹ́ ká lọ Chúkúrà ní mo gbọ́dọ̀ fẹ́ lọ. kí lẹ fẹ́ jẹ sà ẹ̀wà wà ráìsì wà mo dẹ̀ ti rí sẹ̀mú pẹ̀lú ewédú àtẹ̀fọ́ sà. ok má wọrí nípa oúnjẹ ọ̀tẹ̀ tí ì ṣe mí sìn èlò ní sálárì ẹ̀ náà. 15,000 ní sà. 15,000 tí mo bá bẹ́ẹ̀ sọ di 30,000 ńkọ́. lẹ́yìn yẹn ti bí 5,000 3,000 7,000 bá ń gorí ẹ̀ ńkọ́. inú mi á dùn sà máa tẹ̀ máa rówó sẹ́ǹdì sílé tí màdámù náà bá dẹ̀ dé máa sọ fún wọn pé ẹ fẹ́ máa ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ti fowó kówó oṣù mi. no yọ yẹn kúrò ní equation yìí má sọ nǹkan kan fún madam ò ní láti mọ nǹkan kan ṣe bẹ́ẹ̀ mi mo fẹ́ fún ẹ lówó kí ni size bra ẹ náà. sá. mo ní kí ni size bra ẹ. 32 ni sà. 32 nǹkan máa dọ́gbọ́n kí síbẹ̀ kẹ́ ok gbé wá jẹ́ kí n bẹ̀ wò sórí àwọn kan ń gbé bra wá sí ọ́fíìsì wa kí n lè bẹ̀rẹ̀ ra bra. sá ẹ má jẹ́ ń jókòó sà. kí má jẹ́ kó gbé wá ok gbàgbé nípa owó ń gbà yẹn. máa ṣe tẹ bá ní kí n wá jókòó máa jókòó. bẹ́ẹ̀ ni sà. jókòó mo fẹ́ wo size bra ẹ̀ torí àwọn tó ń gbé bra wá sọ́fíìsì kìíní. máa jókòó sà. Get up, woman! Ibi tí ọ̀rọ̀ yín lọ yìí tí n bá sọ pé kò sú mi irọ́ ni mo ń pa mo ti kọ́kọ́ yà mo lọ rí dádì ẹ̀ ní wípé àwọn ò lè tẹ̀lé mi débi wípé táwọn bá mọ ojútùú ọ̀rọ̀ yìí wọ́n á yé sábàdà
àwọn tó fi ẹsẹ̀ àwọn kan náà lé mọ́ mo ní ohun tó fẹ́ gbé èmi náà wá síbí lẹ́yìn nìyẹn mo lébi náà fẹ́ wá sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lè sọ fẹ́ nìkankan tó wá mú wọ̀ fi di mighty eagle tó ń fi wá di Tom Cruise 007 James Bond tó ń ṣe stọ́ọ̀tì káàkiri gbogbo ìlú tí gbọ̀n mi jẹ lẹ́rù tí yẹn ní bóòlù yàgò èmi náà ti ní wípé èmi kò ní débí mọ́ àfi tẹ́ bá fẹnu yìí tẹ́ bá fi sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀ kódà lẹ́yìn tí mo wá kọ́ ẹ̀ lọ́mọ ni bẹ́ẹ̀ ni torí mi ò lè máa jókòó òṣì kí máa wá dá sẹ́jọ́ òṣì kí ló ṣẹlẹ̀ ẹ̀ ní sọ ìjà ní gbogbo ìgbà wọ́n tún ti bẹ̀rẹ̀ òun là ń gbọ́ ọ̀rọ̀ yìí ti súdá di títí ẹ̀ ọmọ má pa mí tọ́wọ́ yá ọmọ má pa ẹ̀ o ọmọ ọlọ́mọ kan kò lè pa yín níyà ẹ lè pa mí dànù. Mọ́mì ẹ jọ̀ọ́ má ẹ má bínú sí mi mà tó tọ́ ni mo dá sí i bòǹgbà tó yá ó sún èmi náà apá mi ò ká mọ́ mo béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé kí ló ṣẹlẹ̀ wọn ò sọ anything fún mi mo béèrè lọ́wọ́ ìyàwó wọn náà wọn ò ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi ẹ wo ìgbà tó ti sú mi tí mo mọ̀ nǹkan tí mo lè ṣe mọ́ mo pè ẹ̀gbọ́n mi mo ní pé tẹ bá mọ̀ pé ẹ ní ìyàwó yín fẹ́ mọ́ ẹ lé síta kó má bá tiẹ̀ lọ tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ ní fẹ́ ẹ pé kẹ ṣàlàyé nǹkan tó ń bí yín nínú kẹ dẹ̀ sẹ́sọ̀ láàrin ẹ̀yin méjì in fact mo ti sọ pé mo ò ní délé wọn mọ́ tó bá yẹ pé ẹ pè mí pé kí n wà ní mo ti ní mo ní fẹsẹ̀ mi kan ilé wọn mọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mà. anyway tèmi ni wípé tẹ́ ẹ̀ bá lọ́rọ̀ bẹ́ẹ̀ mi sọ láti èní ìlọ ẹ̀ tún lé nínú ilé mọ́ ẹni tí ò bímọ ó ń gbélé ayé o à ń bèlè tàṣe àbí yín ẹ̀yin lẹ̀ tún ayé bí báàgì mi dà. mọ́mì. mọ́mì ẹ má bínú àgbà yín adalẹ́ ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé tí ò bá gbọ́ yín kì inú kì í bàjẹ́ ẹ má bínú pé ó ṣe bí òwe níwájú yín ọmọ yín yàn àlè yes ó ṣe àgbèrè there was a day àjọsùn ó mẹ́kọ́ yìí kò mọ̀ kí mò ń gbọ́ òun ò ní lè wá o òun ti rí píríọ̀dù òun ìgbà tó ń rí píríọ̀dù òun tán bàbá tí òun bá parí píríọ̀dù òun á wá àjọṣe nǹkan tó yẹ ká jọ ṣe mo gbọ́ ṣé táìmì yẹn lèmi máa ń fẹ́ jí láti súnmọ́ tí kì í gbà èmi náà wá fi báàsì parí ẹ̀ fún àgbèrè àbí kí ló pé ń gbọ́ òyìn àlè ìwọ tó ń wọ́mọ ṣé ẹni tó ń wọ́mọ ó tún máa ń ṣàgbèrè ni tọ́mọ òun bá wá wáyé báwo ló ṣe fẹ́ mẹni tó lọ́mọ. kábíyèsí elédùnmarè èmi ò mọ̀ gbọ́mọ̀ yẹ kí n máa fọwọ́ bojú wọnú ilé yìí ni ọmọ tèmi ń ṣàgbèrè. sọ̀rọ̀ fún mọ́mì sọ̀rọ̀ náà. ẹ wo mọ́mì lóòótọ́ ni mo mú ẹ̀kọ́ ní alẹ́ ọjọ́ yẹn. ó tún jẹ́wọ́ lóòótọ́ ni. ẹ mọ̀ pé láti ìgbà tí èmi àtọkọ mi ti máa rí bí ọdún 3 sẹ́yìn èmi àti àbí wọn nǹkan tó yẹ kí n gbé gbèsè tí mo fi lọ sọ́dọ̀ pásítọ̀ mi. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Moscow ni mí ṣùgbọ́n ẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ atẹ́gùn ló ní mò ń ṣe. atẹ́gùn. bẹ́ẹ̀ ni alàgbà. ẹ̀ ń ṣe páílọ̀tì. páílọ̀tì báwo alàgbà àwọn tí wọ́n mọ nǹkan ló ń pè ní yahoo yahoo àwọn guys mi ṣe atẹ́gùn là ń ṣe we work with the air. ó dà kí lè fẹ́ kí n ṣe fún yín gan. ẹ ṣe rí nǹkan ó jí sí mi lọ́wọ́ nínú iṣẹ́ yìí náà mo ti get nǹkan tí mo ní but recently nǹkan pọ̀ down ni wọ́n sọ fún mi pé ètò kéré jù ní mọ́tò mi mo gbé wálé ni mo ti ta àwọn mọ́tò mi I've sold so many things àwọn ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀rẹ̀ wọ́n náà wọ́n gbọ́n jù mí lọ dò wọ́n ti lọ sí bá babaláwo wọ́n ti lọ tẹ́ǹdì which
èmi ò lè lọ tẹ̀lé wọn lọ ṣàwọn kan bẹ́ẹ̀ yẹn torí ilé Ọlọ́run lèmi mọ̀ láti lẹ̀ mo ṣe ní kí n tọ̀ yín wá bí ẹlẹ́rìí nǹkan ṣe fún mi anything bí ẹ máa gbé jàpá fún mi ni kí n kẹ́sẹ̀ lé kí n tẹ̀ka mi ò mind tó bá yẹ pé ejò náà lè máa gbé fún mi kí n fi ṣe táì ṣe ti understand kó fún mi lọ́rùn báyìí kí ṣe ti máa wọlé kó ti máa dáhùn ni bẹ́ẹ̀ pa láǹgbá náà ni kí n kó pẹ̀lú lá bó ṣe ń rìn yẹn máa gbé mi pẹ̀lú lá ó máa yọ̀ sọ́hun ni ó lọ nìyẹn ṣe understand pastor ó tí mo ní kí n wá bá yín fún náà nìyẹn tó bá lè ṣe fún mi I'll be a happy man. alàgbà Moscow pastor ẹ jẹ́ kí kinní kan kó yé yín dájú ṣe rí ilé Ọlọ́run níbí ibi ò kì í ṣe zoo àwọn ejò aláǹgbá ìjàpá tẹ̀ ń dárúkọ yẹn kò sí láyìíká ilé Ọlọ́run àti pàápàá iṣẹ́ tẹsẹ̀pẹ́ ń ṣe tẹ́ ẹ pè ní yahoo afẹ́fẹ́ táwọn olóyìnbó ń pè ní internet fraud kò ń ṣe iṣẹ́ tó bójú mu kò ń ṣe iṣẹ́ tó yẹ ká máa bá lọ́wọ́ ọmọlúàbí ẹ wò mí lóòótọ́ owó wà ń bẹ̀ wọ́n rí owó ń díẹ̀ àmọ́ kí láǹfààní owó tẹ̀ ń rí tẹ̀ ń pọnmọ làkejì yín lẹ́kún bẹ́ẹ̀ ni ẹni tẹ́ ẹ gbowó lọ́wọ́ ẹ̀ ìwọ̀n ò máa sunkún a máa wà ní ìrora àti ìtara owó ńlá bàtàbàtà ó bọ́ kò lọ́wọ́ òun ẹ wò ẹ sọ̀rọ̀ kọ́ lẹ́ẹ̀kan gbà tẹ́ ń bọ́rọ̀ bọ̀ ẹ ní àwọn ọ̀rẹ́ yín ti jáde lọ́tún wọ́n ti jáde lọ́sì wọ́n ti lọ tẹ́ǹdì ẹlẹ́yìn ò níbi méjì tẹ́ ẹ mọ̀ yàtọ̀ sí ilé Ọlọ́run ṣé wá rí ilé Ọlọ́run tẹ́ ẹ wá wà yìí Ọlọ́run lẹ sátọ̀ wá ẹ̀yin gbọ́dọ̀ kún fún àdúrà ní àti ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ẹ wá iṣẹ́ gidi kan ṣe tó yàtọ̀ sí iṣẹ́ tẹ́ ẹ ń ṣe yìí. alàgbà mo wá ṣẹ́ mi ò ríṣẹ́ náà kò kí kò pè mí àti mo jáde yunifásitì mo wá ṣẹ́ mi ò ríṣẹ́ náà mo dé àwọn pé àwọn òyìnbó yìí wọ́n ti lò wá jìnnà wọ́n lọ bàbá wa káwa náà ká gbà. àti Jomiloju ẹ pẹ̀lẹ́ ẹ wò alàgbà Moscow ọ̀rọ̀ ṣì wà láàrin mi àti yín ẹ lọ wà láyìíká ẹ jẹ́ n sáré dá wọn lóhùn tí n bá dá wọn lóhùn tán padà sí ibi tí yín. alàgbà mẹ́rin kò pẹ́ jọ kí ni ó ń jó mi gan-an kò ní pẹ́ kò ní séwu ẹ wà láyìíká o ẹ wá jókòó àti Jomiloju ẹ pẹ̀lẹ́ ẹ kú dédé wò yìí ẹ wò mí ṣé ẹ rí nígbà tẹ́ wá sọ́dọ̀ mi last tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àìrọ́mọbí èmi náà súnmọ́ lọ́hùn mo wọnú kọ̀kọ̀ mo bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ Ọlọ́run sì jẹ́ kí àwọn kọ̀kọ̀ kó yé mi ṣe fẹ́ gbọ́ Ọlọ́run ní kí n sọ fún yín pé ọmọ yìí yín ká báyìí ni bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń wo wájú yín ọmọ ni tẹ́ ẹ wẹ̀yìn yín ọmọ ni àtọ̀tún àtòsí yín ọmọ ni ó yá ẹ kọ́ ọmọ mọ́ra ẹ kọ́ ọmọ ọ̀rọ̀ yìí ti dayọ̀ àmọ́ iṣẹ́ kan ṣoṣo tẹ́ ẹ ṣe ihun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi lọ́mọ láyé okùn tí ń rí báyìí ló dì mú àmọ́ tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ yìí ọ̀nà ti là ṣe fẹ́ gbọ́ Olúwa ní kí n sọ fún yín pé ẹ gbààwẹ̀ fún odidi ọjọ́ 14 14 good days lẹ́ẹ̀ fi gbààwẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí tẹ́ ẹ ti wà ní àwẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó mọ̀ pé ẹ̀ ń gbààwẹ̀ bẹ́ẹ̀ ni lásìkò tẹ́ ẹ bá wá ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí tó bá ṣeé ṣe wípé rí nǹkan oṣù yín ẹ já àwẹ̀ yẹn ẹ parí nǹkan oṣù yín tó ẹ bá ti wá parí nǹkan oṣù yín ẹ padà sínú àwẹ̀ yìí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbà láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti ṣe lè kò sí wàhálà ìyẹn ní kọ́kọ́ o lásìkò ìgbà tẹ́ ẹ bá ti wá ń gbààwẹ̀ yìí ẹ má jẹ́ kí ọkàn yín kó súnmọ́ yín o títí dìgbà tẹ́ ẹ fi parí àwẹ̀ náà tó wá di ọjọ́ kẹrìnlá tó ń ṣe ọjọ́ tó kẹ́yìn tẹ́ ẹ fẹ́ parí àwẹ̀ yìí ẹ ń láti wà nínú àyíká ilé Ọlọ́run yìí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti débì lọ́jọ́ kẹrìnlá tẹ́ ẹ bá ti wà ní àwẹ̀ àwa náà a máa bá yín fàdúrà jagun ó sì dá mi lójú wípé Ọlọ́run yóò gba àdúrà yín gbogbo kò ṣòro yín báyìí yóò di pẹ̀tẹ́lẹ̀ ni. ó dà ẹ jọ alàgbà ìgbà wo gan-an ni mo wá lè bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. tó bá jẹ́ pé ọ̀la òde ìní náà lẹ́yìn ọ̀láàyò láti bẹ̀rẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ ni ó yá ẹ kúnlẹ̀ ẹ jẹ́ àgbàdúrà.
lóòótọ́. Ìyàwó mi. Jọ má bínú sí mi mọ̀ pé bẹ́jọ́ ṣe rí ni ẹgbẹ́ mi ẹ fọ́n bù jàre ẹ fọ́n bù ẹ dẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀ ṣe ní bí ẹlògùn ọ̀rẹ́ náà ẹ fẹ́ ní kì í fún mi ẹ kàn sọ pé kí má wọrí má ti jìjẹ bí báyìí Ọlọ́run. ṣé bí nǹkan kékeré báyìí ni this is just a misunderstanding láàrin ọkọ àti ìyàwó òun lọ wá gbà bí ẹni gbàgbọ́ ọtí òun lọ bẹ̀rẹ̀ sí ní ṣe stunt sí gbogbo ìlú fún lórí wípé ẹ gbọ́ra yín yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yí ẹ̀rọ ìlú ṣe sọ lẹ́kùn ṣẹ̀mí bí ọ́ òun náà pè lóògùn rẹ̀ nígbà tí wọ́n bẹ̀ ti rí bẹ́ẹ̀ kí ló dé tó béèrè lọ́wọ́ ẹ̀ káàtì ẹ̀ lẹ́yìn ò lè sọ tó bá yẹ pé ti sọ fún mi á ti wọ́nà tó máa fi fà á mọ́ra ẹ wá sọ wàhálà ní ayé yín lórí pé káyé yín lè dá ká ẹ lè lọ́mọ láyé ẹ wá sọ di wàhálà ẹ sọ di rẹpẹtẹ ní gbogbo ìgbà tó fi ń bára yín tà báwo lẹ ṣe fẹ́ sún mọ́ra yín débi tí ọmọ máa wáyé ẹ̀yin tẹ̀ ń wọ́mọ tẹ̀ ní misunderstanding ìjọ ọ̀rọ̀ mẹ́fẹ́ dé ṣé ti wá rí pọ́rọ̀ yóò pọ̀ ẹ̀yin lẹ sọ di rẹpẹtẹ nǹkan pín sí ní báyìí ordinary misunderstanding tọ̀tún tó sì yín lẹ́yìn pé ká sọ fún yín pé kẹ́ ẹ̀ má bínú torí àmì ni ta fẹ́ bá wí báyìí adẹ́rùn mi Máyọ̀wá ó fàyàwó ẹ mọ́ra kí wọn náà fọkọ ẹ mọ́ra torí misunderstanding lọ́sọ́ ni eré kó lè dalẹ̀ yín méjèèjì ń sá. irú style wo ló wá fi ń rẹ́rìn má bínú oṣù ó yà ojú mi kò sọ pé ó bínú. Mọ́mí ẹ ṣe gan ni ìyàwó mi. Bàbá mi wá ti sọ kọ̀kọ̀ olúwa ti ṣe ẹ pẹ̀lẹ́ ẹ má wá ṣe kéré ẹ wáyé mọ́ ẹ máa bára yín sọ̀rọ̀ ẹ máa sọ fúnra yín nǹkan tó ṣe lé nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ fẹ́ máa ṣe nìyẹn ìṣèlú ẹ̀wọ̀n lágbára Ọlọ́run ẹ ṣe ní ọdún náà.